ìbálòdé tòní o mo rí bá lọ́wọ́ Olódùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ni ọba tó ní kí bẹ̀bẹ̀ kó mọ́ ń bẹ ọba tí ó mọ̀ bẹ nígbà táyọ̀ ní símọ̀rọ̀ gàdá jígan bàbá àwọn ẹ̀rù ọba tó ní kí Yusuf àti Mọ̀súrà o ọba tó ní kó ṣeé ṣe fẹ́yìn kó mọ̀ ń bẹ láyé kẹ́ mọ̀ ń bẹ láyé ó yá ṣe gbogbo ẹbí ọkọ mẹ nílé ní Abẹ́ròdé Ìbàdàn nílé o ṣé gbogbo ọmọ Ìbàdàn bẹ nílé ní Abẹ́ròdé Ìbàdàn nílé bàbá tí ń ṣẹlẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ni Ìbàdàn ìlú Ògúnmọ́lá olódògbò kèríkèríkèrí lójú ogun ni Ìbàdàn ìlú Ògúnmọ́lá ìlú Ògúnmọ́lá olódògbò kèríkèrí lójú ogun ni ìlú Àjàyí ògbórí ẹ̀fọn ṣe fìlàfìlà o Ìbàdàn májà lé kó gbogbo ara lé lẹ́rú Ìbàdàn májà lé kó gbogbo ara dùgbò lógun lọ Ìbàdàn lọ máa jòrò sùn ọmọ òpó kọ̀rọ̀ bítí ọmọ òpó rose ọmọ ògbà jàjà. Ṣé kò sáwọn ọmọ Ìbàdàn lé ni? Bí mo báńkì Ìbàdàn lọ́wọ́ gbogbo ọmọ Ìbàdàn ẹ̀ wọ́n sanwó orí ìdílé bàbá tó bí yín lọ́mọ gangan ọ̀yà tó yọ gbé sọ̀bọ̀ yọ ké mo rẹ̀yìn yásùké sí i. Ìbàdàn o. Ọmọ ológojò ńlá o ọmọ agbósọ́sọ́ mọ̀sá ọmọ ògbólá. Walhamdulillah. Wala ilaha illallah. Wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata. Wala hawla wala quwwata. Illa billahil aliyyil azim. Illa billahil aliyyil azim. Subhanallah. Subhanallah. Walhamdulillah. Walhamdulillah. Wala ilaha illallah. Wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Wala hawla wala quwwata. Wala hawla wala quwwata. Illa billahil aliyyil azim. Illa billahil aliyyil azim. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Ẹ jẹ́ á jókòó lẹ̀ ká sọ pé Allahu akbar. Allahu akbar. Látẹnu àṣẹ bàbá wa Sheikh Muhammad Ishaq Fọlọ́runṣọ́ Fàgbà. Wọ́n ní jókòó wa tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí tá a fi lé Ọlọ́run lọ́wọ́. Billahi minash shaytanir rajim. Bismillahi rahmanir rahim. Ya ayyuhan nasu ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم. الله أكبر. Ó yá àfa wa Bukhari. Ó yá káwọn náà máa bọ̀. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اسمي إسماعيل بخاري. أريد أن أقرأ القرآن برواية الحفص عن عاصم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤكم فهم غافلون. ẹ jẹ́ agbọ́lọ́hún tóbi kí Allahu akbar. Allahu akbar. Allahumma irhamna bil Qur'an. A kí àfáà náà àwọn àfáà méjèèjì tí wọ́n kí alukur'ani fún wa ohun dáadáa ni wọ́n lò wọ́n ké tó dáa púpọ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. àwọn jama gan farabalẹ̀. bẹ́ẹ̀ ni Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín o. wala la ilaha illallah. láì nígbà ara wa lásìkò ẹ rí wípé aṣàdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan àwọn èèyàn máa wò pé àwọn àfọ ògbówó so bàbá wa fàgbà ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n bí wọ́n ti kọ́ gbogbo àwa tá a jọ mọ́ wọn ni wọ́n nìyẹn kódà bẹ́ẹ̀ bá wa pàdé níta kí wọ́n mọ̀ sí ń bẹ̀ bí bàbá ti máa ṣe làwọn ọmọ wọn náà máa ṣe bàbá tí wọ́n bá wà lóde wọn kì í fẹ́ ni àwọn èèyàn lára pé ẹ mọ̀ da àwọn èèyàn láàmú kíní yẹn náà ni wọ́n fi sọ àwọn àfáà lẹ́nu gbogbo nǹkan ni ẹ mọ̀ gbowó sí ó yẹ dìde ẹ fọwọ́ sórí yín orí mi ó mọ̀ gbàbọ̀dè káyé ó mọ̀ rí dì mí ẹ bọ́ bàtà yín lẹ̀ wọ́n ti wá sọ àwọn àfáà lẹ́nu ẹlòmíín náà ti wá ṣẹ́ owó yín lọ́wọ́ 200 naira méje ni pé ẹ bá mọ̀ pé ẹ gbà ìmọ̀ àpò kan yẹn ó ti bá yín ṣẹ́ lọ́wọ́ irú wọn tán bá wá dé wọn àwọn àfáà yẹn gba kinní kan owó ló ń jẹ 1/4 péré ló ná ń bẹ̀ o ó sì ní wọ́n gba ìyá ńlá ìyá owó níjókòó yẹn 200 naira méje ló ná so ti bàbá wa fàgbà ò rí bẹ́ẹ̀ nísìnyí báyìí ìdílé ìyàwó lẹ́ẹ̀kan náà ẹ máa jáde bọ̀ wá síta ìdílé ìyàwó ẹ máa jáde bọ̀ wá lẹ́ẹ̀kan náà síta lórí àdúrà bẹ̀rẹ̀ àti alukurani lẹ́ẹ̀kan náà ó yá kí bàbá ìyàwó kí wọ́n ṣáájú everybody ẹ máa bọ̀ wá síta 100,000 kíní kan 100,000 bọ̀ tí wà ò kí rí bẹ́ẹ̀ mo wà pẹ̀lú yín sà ọ̀rọ̀ yẹn náà la tẹ̀lé bẹ́ẹ̀ ni mashallah mashallah ọlọ́run ní jó àwa ní àṣàpọ́nlé rẹ̀ ní àlẹ́sánwó rẹ̀ tán so ti yé sà kò sí àlẹ́sánwó ẹ̀ tán a fẹ́ ṣàpọ́nlé ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ̀ sí dúró yìí ẹ ju owó tí mo pè yẹn lọ ọlọ́run má dà yín láàmú wala la ilaha illallah 80,000 naira náà ní tá a pè látàárọ̀ bẹ́ẹ̀yàn bá rí èèyàn 16 fún wa ní 5,000 ó ti pé kódà tó bá lé ẹ lọ jókòó ó yá bismillah lẹ́ẹ̀kan náà. bàbá wa Alhaji Túndé lẹni alákọ̀ọ́kọ́ ok Alhaji wa Kọ́sìm Alhaji wa Yekin bàbá wo ní Kùránì yìí àwọn náà débẹ̀ ó kọ́ gidi mo fún yín alábàjọ ó yá gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan náà Allahu Akbar ó yá gbogbo ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan náà ìyá ìyàwó náà ti ń bọ̀ ẹ ṣe o ẹ kú náwó náà o ẹ kú náwó lásìkò ẹ pàtẹ́wọ́ fún Tinubu gbogbo yín sì ń mówó dìde báyìí lásìkò epo 1,250 àwọn èèyàn tún ẹ lè máa lọ báyìí ẹ ṣeun ìyá mi ọmọ yín ó mọ̀ yín yóò pè yá àgbà wala la ilaha illallah àwọn ìyàwó ẹlẹ́hà ayé yín ò ní bàjẹ́ ẹ bá wa káwọn àfáànlé ẹ máa wà dáadáa àwọn ọmọ yín ó jẹyàn wala la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ìdílé ọkọ lẹ́ẹ̀kan náà yóò máa dá sí ni wọlá láti ìlú Ìlọrin Allahu Akbar ìlú alukurani nìyẹn Ọlọ́run ní jí ó bàjẹ́ o wọlá la ilaha illallah Allahu Akbar alijanna ayénu Ìlọrin
àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ dáhùn ni ọlọ́run ní jí ó bàjẹ́ ìlú àfa alimi bónú janta ọlọ́run ní ẹ̀já sọ pé ṣéwù fọba lọ́rin. ṣéwù. wàláwù yasimuka minan nasi látàkàwù dáraka wàlà takàṣà wàlà hàwùlà wàlà kùwàtà ìlà. ẹ dákọ̀ lé yín nílọrin lẹ́ẹ̀kan sà ilé onígúgúrú nílọrin ilé lóde àfáàndá. ẹ jẹ́ à ń sọ pé ṣéwù fún wọn o. ṣéwù. ilé ńlá lẹ ti wá o ọlọ́run ní jí ó bàjẹ́ o. hayo fèlè ayati hayo fèlè mamati ṣéyìnbó ìdá sọláàtì láìláìlá Allah hayo fèlè ayati hayo fèlè mamati. شيخ عند صلاتي لا إله إلا الله حي في الحياة حي في الممات شيخ عند صلاتي لا إله إلا الله السلام عليك يا شيخ عند صلاتي غوثي شيخ صلاتي غوثي شيخ صلاتي باوسا Ṣéyíkù Sọ̀láàtì bá wà sábà. Ṣéyíkù Sọ̀láàtì bá kéré mi. Ṣéyíkù Sọ̀láàtì bá kéré mi. Ṣéyíkù Sọ̀láàtì bá wà sábà. Ṣéyíkù Sọ̀láàtì bá wà sábà. Allahu Akbar èèyàn rí i pé iléeṣẹ́ Sọ̀láàtì lẹ ti wá lóòótọ́. So mo dákọ̀ ṣé Sọ̀láàtì ló wá bí eléyìí. láì tí ìbéèrè fún gangan tẹ́ ẹ láì tí ìbéèrè owó ẹ bá mi kó owó yìí sọ́tọ̀ ẹ lọ kó síwájú àfa yẹn wọ́n mọ bí wọ́n ṣe ṣètò rẹ̀ lọ́tọ̀. láì tí ìbéèrè owó wọ́n mọ bí wọ́n ṣe ṣètò ẹ̀ lọ́tọ̀ àti ilé alọ́nà nìbàdàn. Allahu. Ibi tẹ́ ẹ lọ yẹn lágbára. Allahu akibaru. Ìbàdàn lèmi náà tọ Ọlọ́run ní jí ó bàjẹ́. Àmín. Akíbàdàn ẹ̀yin ọmọ arólú owó ìbàjẹ́ mọ́jàmọ́jà ti fi kára wájú lẹ́rú ọmọ ìlú Ògùn ìlú Ògúnmọ́lá olópòjò kẹrí lójú ogun ọmọ ìbíkúnlé ọmọ agbó sásámọ́sá ọmọ agbó yàyàmọ́yà ẹ jẹ́ agbọ́lọ́n tóbi fún Ìbàdàn. Allahu akbar. láì ní gbára wa owó Ìbàdàn kílẹ̀ fẹ́ mọ́ bà mí jẹ́ torí Ọlọ́run Ìbàdàn tí mo kì yẹn ọmọ arólú owó Allahu akbar Ìbàdàn Ọlọ́run ní jí ó bàjẹ́ láéláé. Àmín. wala la ilaha illallah. Àmín. ẹ ṣeun ma gbogbo alẹ́ kẹ́ni ẹja sọ pé Allahu akbar. Allahu akbar. ẹja gbọ́lọ̀ ń tóbi dáadáa Ìlọrin láti wá ìlú Kùránì ni wọn gbúdọ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wa yí pé ẹja ló wà nù géṣà àwa náà mà pọ́nlé alukùránì a sì mà pọ́nlé àdúà ó ti yé wa sí ẹ pọ́n Kùránì lékẹ́ lọ jókòó ó yá kámọ́ ṣẹ̀ṣẹ̀ mọ bíìlì ẹ̀yìn ìlú Kùránì àtọwọ́ àdúrà bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti mọ iye Kùránì níbi tí wọ́n tẹ́ ti wá yẹn so kò ṣẹ̀ṣẹ̀ nídìí pé ìlú méjèèjì ó yá wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. ó wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. ó wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. ó wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. ó wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. ó wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. láàmú mi ní wà nùrù fáwọkọ̀ nùrì wà kàlámù mi ní ìlàhí. Àbí Ọlọ́run kó jọ mọ́ yọ ọlá Kùránì nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Wala la ilaha illallah. Àmín. Alukùránì ìwé alápọ̀nlé lọ́rọ̀ sọ. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ta ẹ̀ ṣe ń fẹ́. Àdúgbò fọlọ́hún tí ò fọ́ta lọ́rọ̀ sọ. Olúwa ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ta ẹ̀ ṣe ń fẹ́. Bínúbínú tara ẹ̀ wọ́n sọ pé kò ní pẹ́ tán. Pẹ̀gànpẹ̀gàn tún máa rárá tọ́bọ̀ lọ́hùn. Alájà wa Sílífà abayin kí Ọlọ́run ọba tó sọ yín dè ní ọba tó jẹ́ kẹ́ ẹ máa wà dáadáa báyìí àdánwò tí ó ṣẹlẹ̀ tẹ́ fi máa jẹun ọmọ lórí ìdùbúlẹ̀ àìsàn
ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín láéláé. àmín. ẹ má bínú pé àwọn èèyàn bá yín sàmí o. ọ̀sọ́ ti pọ́n. irú aburú bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ó kàn yín. àmín. màmí tó bá tọ́ lówó àdúrà ẹ fi síwájú àwọn àfa àdúrà tí mo ṣe fún yín yẹn pé ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ń jẹun ọmọ lórí ìdùbúlẹ̀. wala la ilaha illallah. àmín. nísìnyí báyìí a pè aláàjì wa ìdílé ọkọ ló kàn ìdílé ọkọ àwọn orúkọ kan wà ń bí ká tó lọ sí ìdílé ọkọ mi wàá mọ̀ bóyá ìdílé ìyàwó ni wọ́n aláàjì wa Kọ́sìm Alinsin. aláàjì wa Kọ́sìm Alinsin àbí Alinsin. ṣé Alimsin bẹ́ẹ̀ ni Alimsin àwọn dà kí wọ́n fara hàn jókòó aláàjì wa ṣé baálẹ̀ ló wà ń bí ni. mina anta rabbi anta hasibi anta liman wakilu Allah Allah bàbá wa Alhaji wa Síkírù Ọládépò abayin kí Ọlọ́run Allah abayin kí Ọlọ́run abayin kí Ọlọ́run nǹkan tí màá fi ṣàdúrà fún yín òun náà ni pé Ọlọ́run jọ̀ọ́ n tí ó ṣẹlẹ̀ sí yín tẹ́ fi máa júwe ara yín fáwọn èèyàn pé tó wàá dá mi mọ̀mọ́ ni ok ó dà pé ẹ̀ẹ̀kan la mo fi padà mọ̀ pé abó ló wá rí ibò lẹ ti wá rí yìí irú aburú bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀jì ó kàn yín àmín ìmọ̀ ṣẹlẹ̀ sí yàn dáadáa yóò ti dìbà mí àdánwò máa ń sọ̀yàn dín tí ò dáa ni àbí Ọlọ́run kọ́lọ́run mọ̀jì ó kàn yín láéláé àmín wala la ilaha illallah àmín àfàdù wa ẹ bá ń súnmọ́ bàbá wọn fún yín lówó àdúrà àwọn àfà wọn fún yín lówó àdúrà bàbá mọ ìyá àdúrà púpọ̀ ìyá wa tí màá pè ń sìn ìyá ọkọ ìyàwó ni wọ́n alájà wa Balikis àwọn dà ìyá ọkọ ìyàwó adúpẹ́ fọlọ́hún tí yóò fọ́ta lọ́rọ̀ sọ ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ta yìí ṣe ń fẹ́ adúpẹ́ fọlọ́hún tí yóò fọ́ta lọ́rọ̀ sọ olúwa ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ta yìí ṣe ń fẹ́. bínúbínú tara ẹ̀ bá sọ pé kò ní pẹ́ tán pẹ̀kànpẹ̀kàn tún máa rárá tọ́bọ̀ lọ́hùn àtúndá ọlá tún lékún ojú ọ̀tá ayé àwa bò ẹ̀rí onítàn sẹ̀rẹ̀kẹ́ ọ̀tá yìí láyé mọ́ ọ̀tá yìí àròdé ẹ̀sìn kò ní darí wálé ó máa dà wá tí láìpẹ́ lọ́la o adúpẹ́ fọlọ́hún tí ò fọ́ta lọ́rọ̀ ìyàwó ẹ máa bọ̀ ojú sí ọ̀rọ̀ orí mọ́ta ẹ̀ adúpẹ́ fọlọ́hún tí ò fọ́ta lọ́rọ̀ olúwa ìbí wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́tà yìí ṣe ń fẹ́. owó tẹ́ filẹ̀ yẹn owó ọlọ́mọjọ́ ta ó rẹ́rìn yín ni o tọ́ta bá fi lè rí yàn tí ń rẹ́rìn. ó ti gẹ́ẹ̀tì èèyàn ni. wọ́n ti gẹ́ẹ̀tì èèyàn nìyẹn o pé ó máa lé ara rẹ̀ mí sọ aṣọ tó wọ̀ lánàá náà ló tún wọ̀ lónìí mí sọ fún ẹ mọ ni aṣọ yẹn náà níṣẹ́ yẹn wò dáadáa ẹ̀rí pé sẹ́kàn náà ló wà lọ́rùn ẹ̀ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí yín o. àmín. bàbá àdínì ni bàbá ọkọ ìyàwó wọ́n tún jẹ́ bàbá àdínì alábàjọ tẹ́ ẹ fi nífẹ̀ẹ́ ẹ̀sìn báyìí irú àwọn tó dáa kán mọ́ fi joyè inú ẹ̀sìn náà ni ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín o wala la ilaha illallah tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ọlọ́run má jẹ́ kí àdínì yẹn má jí ó lọ tiẹ̀ lọ́tọ̀ kẹ́yìn náà wá lọ tiyín lọ́tọ̀ pé àyọrọ ayé ló ti ń jẹ́ yẹn o gbé àdínì yẹn dọ́dún ìmí ọlọ́run má jí ó ṣẹlẹ̀ sí yín sá wala la ilaha illallah láì ní gbára wa lásìkò á pe ọkọ ìyàwó wọlé ńsìn á pọkọ ìyàwó wọlé nísìn báyìí. Rabbana wasalimu alama alahala. ọkọ ìyàwó ẹ lè máa bọ̀ báyìí rárá ẹdúró bẹ́ẹ̀ ṣe wà yẹn à ń dákọ̀ ànábì ẹ̀sìn lè mìíràn fún ànábì Muhammad sọlí ya Rabbana wasalimu alama alahala. walili kalikira mato wasibaho alahala. kayfa tarikaru kiya kali anbiya alahala. yasama amato walati yasamaho alahala. lamu yusawu kafi ulaka wakodeha alahala. lasana mi kadona o
حسنه على اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد يا واسع الإحسان صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد káyọ̀mbó ànábì dáadáa sallallahu alayhi wa sallam. ọkọ ìyàwó alhaji wa muhammadu yusuf àbí ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín. àmín. ọkọ ìyàwó là ń wò lójú mú máwòrán wa yìí ọkọ ìyàwó tó gbáfẹ́ gbogbo ẹ̀ ṣẹ́ẹ̀tì gbogbo ẹ̀ funfun délẹ̀ náà ni ọlọ́run ní jí ó bàjẹ́. fìlà wọn kan jọ ti bàbá wa. wọlá la ilaha illallah ọlá fìtì yẹn púpọ̀ ọlá tá à ń gbèrò kó fìtì yín yẹn ọlọ́run ó bá wa dá yín. àmín. ẹ jẹ́ àṣàmì fọ́kọ ìyàwó. àmínà. ẹ jẹ́ àṣàmì fún wọn lẹ́ẹ̀kan náà. àmín. ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín. àmín. wọlá la ilaha illallah. àmín. ẹ kọjú sílé yín báyìí ẹ kí wọn bẹ̀ torí gbà tẹ́ ń bọ̀ lẹ́ẹ̀kan ẹ kí àwọn tó yẹ kẹ́ ẹ kí. ó yá ó yẹ kọjú sí àwọn ìdílé ìyàwó yín náà ẹ kí wọn bẹ̀. now Allahu akbar ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín láéláé. àmín. wọlá la ilaha illallah. àmín. ọkọ ìyàwó pẹ̀lú ògùn ọlọ́run ní tí ó ṣẹlẹ̀ tẹ́ fi rántí ọjọ́ òní yìí tẹ́ wàá bú sẹ́kún pé irú ìgbésẹ̀ wo mo gbé mi bá dẹ̀ tí wàá mọ̀ kí n mọ̀ gbé o mo gbé tán lọ́rọ̀ òun kàn mọ́ rìfáàsì lòun ò jáyé lọ síwájú mọ́ irú àdánwò bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. àmín. ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí yín. àmín. àdánwò tí ó ṣẹlẹ̀ tẹ́ fi kí náírà kó àtijọ́ tẹ́ wàá mú 1000 báyìí pé okùjọ mẹ́ta ẹgbẹ̀rún kan rèé láyé mi ìtúnrí ọlẹ́ mi òsì ní mọ́ fà á ọwọ́ rẹ ti tẹ́ tipẹ́ 200 naira lọ́wọ́ rẹ mọ́ tẹ̀ irú aburú bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ó kan ọkọ ìyàwó ẹ má bínú páwọn èèyàn bá yín sàmí o ẹ sàmí ẹ bá nàka sọ́kọ ìyàwó ń bi tọkọ ìyàwó wáyé ẹ bá nàka sí ẹ jẹ́ káwọn ẹjọ́ ẹ̀yin ọ̀rẹ́ ẹ jẹ́ káwọn ẹbí wọn rí wọn dáadáa báyìí ẹ bá nàka sí wọn ẹ sọ pé Allahu Alhayyu Alqayyum Allahu Alhayyu Alqayyum Allahu Alhayyu Alqayyum ẹ sọ pé Yusuf mo bẹ́ẹ̀ dúpẹ́ lẹ́ni mo wá bẹ́ẹ̀ yọ̀ lẹ́ni àdánwò tí ó kàn ẹ́ tí wàá fi rántí ọjọ́ èní yìí tí wàá wá bú sẹ́kún ọlọ́run má jẹ́ ó kàn ẹ́ ṣé mo rí èèyàn 41 tó lè mú 1000 jáde lórí àfa yìí nínú ẹbí ẹ̀ èèyàn 40 màmá ká tí ó pè ní o ẹ wo àwọn ẹbí ẹ wo bí ẹ máa wò wọ́n ẹ wo àwọn tó ń dìde o ẹni àkọ́ èèyàn 41 tó yẹ ká wà tí lórí ìjókòó yìí Allah ó kàn yín ó di méjì èèyàn 41 péré ó di mẹ́ta èèyàn 41 la mọ̀ pé níjókòó yìí lábẹ́ ti pọ̀ tó yìí ó di mẹ́rin márùn-ún Allahu akbar mẹ́fà Allahu akbar Allahu akbar pé ọlọ́run má jẹ́ ó rántí ọjọ́ òní yìí bú sẹ́kún Yusufu ọlọ́run má jẹ́ ó rántí rẹ̀ bú sẹ́kún Allahu bàbá wa ìtún ní kí n tún gbà sí Allahu bámi ó kẹ̀yìn náà Allahu akbar ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin náà débẹ̀ Allahu akbar Alhaji wa Yusuf ẹ̀yin náà ẹ débẹ̀ Allahu akbar pé ọlọ́run má jẹ́ ó rántí ọjọ́ òní yìí bú sẹ́kún ẹ dákun ẹ jẹ́ kíyàwó máa múra lẹ̀ o kíyàwó bọ́ tòsí oríṣiríṣi nìkan àlá máa ń lọ o wọ́n bá péyàwó ń bomi 30 minutes àwọn àfáà sì ń péyàwó lọ́wọ́ kò tí ì dáhùn. ó lọ ọwọ́ ro ni. ó yá o láì ṣe péyàwó wọ pè bí. ẹ ṣe kínní dáadáa. Allahu akbar. abiyamọ máa ṣòro sùn. ó yá Alhaji wa Yusuf ẹ lọ jókòó sáàyè yín. Alhaji wa Yusuf ẹ lọ jókòó kíyàwó máa bọ̀ wá. ẹ lọ jókòó sáàyè yín. kíyàwó máa bọ̀ wá. ẹ lọ jókòó. ìyàwó ẹ dákun ẹ fún wa ń yàwó. Hajiya Mansura Olúwakẹ́mi Múráyínà òun dà. kíyàwó máa bọ̀.
kíyàwó máa bọ̀ wá lẹ́ẹ̀kan náà. lẹ́ẹ̀kan náà. ó yá kíyàwó máa bọ̀ lẹ́ẹ̀kan náà ẹ dákun ẹ jọ̀ọ́ kíyàwó máa bọ̀ kíyàwó máa bọ̀. ẹ bá wa ké síyàwó. ẹ jọ̀ọ́ àfọlọ́ǹbẹ̀ yín o. nǹkan tí mò ń sọ lọ lẹ́ẹ̀kan a lọ bí wedding kan jò ní a sì ń pè ìyàwó láàrin 30 minutes ìyàwó ò tí ì jáde mo wá ní à ṣé ìyàwó tún wọ ìpè bí ni láì ṣe kó fẹ́ jọba ẹ kó ti jáde náà wọ́n á pè ìyàwó pé 30 minutes irú àwọn ìjókòó yẹn náà. Mansurati Alhaji Yusufu Alhaji Yusufu lọ́kọ Mansura. Mansurati Mansurati lọ́kọ Mansurati lọ́kọ. Mansurati Mansurati lọ́kọ. So ti ń wọlé bẹ́ẹ̀ dákun ẹjọ́ àti ń gbòòrò bàndírì àsàlátù láfi gbóhùn náà wọlé pé àsàlátù wàsálàmù alayka ya Rasulallah. 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 Muhammadu ya Rasulallah. Ahmadu ya Rasulallah. Mahamudu ya Rasulallah. Ikililu ya Rasulallah. Toha ya Rasulallah. Yasin ya Rasulallah. ẹ dákun kí ló ń dáyàwó dúró ẹ jẹ́ ó máa wọlé bọ̀ ẹ jẹ́ kí ìyàwó máa bọ̀ látọ̀dọ̀ bàbá afáàgbà wọn ní yáyù yákọ̀ yìí mú ní ká fi gbéyàwó wọlé. ṣé tírafíkì mọ́ ń bẹ̀. ẹ dákun ẹ jẹ́ kí ìyàwó máa wọlé bọ̀. ẹ bá wa kílíọ̀ rẹ̀. ọlá ya ayọ̀ yákọ̀ yóò mọ alálà ìlà ọ̀kan lolúwa yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà atẹ́rẹ̀rẹ̀ kárí ayé. yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà. ẹ dákun ẹ jẹ́ á dìde ká fi yẹ́yàwó sí bí wọ́n ti máa ṣe nìyẹn ẹ jẹ́ á dìde ká yẹ́yàwó sí. ọba tí ò ní kó lọ gboyún wálé ká mú gbó kan fún un lóyún. ọ̀kan lolúwa káwọn sọ pé wò ó sábà wà gbá náà ni o ẹ jẹ́ á fi yẹ́yàwó sí. alàlà ìlà ọ̀kan lolúwa yá ayọ̀ yákọ̀ yóò mọ atẹ́rẹ̀rẹ̀ kárí ayé. yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà. ọba lànà ọba lónìí. yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà. ọba tó lọ́jọ́ gbogbo. yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà. kábíyá ò sí ọba olúwa. yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà. àfiyèsí lọ́ba ayé. yá ayọ̀ yákọ̀ yóò mọ alálà. ìlà ìlà ńlá Allahumma ya Rabbi. sọlí àlá Muhammad wa sayyidi sadati nabiyyi Muhammad. As-salatu wa salamu alayka ya Rasulallah. As-salatu wa salamu ẹ wá o kí ló ń ṣẹlẹ̀ náà mo fẹ́ lè sọ pé ìjókòó àkọ́kọ́ tí màá lọ lọ́dún yìí ní nìkan ìyàwó sì ń wọlé bọ̀ àṣírí ẹnì kankan yẹ ìyàwó sí ìyàwó wa ìyẹn mọ̀ jìn díẹ̀ látọ̀nà ibẹ̀ yẹn tó dẹ̀ fi dé ibi ìbáyìí wọ́n fi sí àwọn èèyàn dẹ̀ ń wo ìyàwó ní ìran ìyàwó dẹ̀ ń jó síkìrì wọn dẹ̀ yẹ ìyàwó sí ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ màá tún síkìrì yẹn dá fún
a gbọ́dọ̀ yẹ ìyàwó yìí sí. pé as-salatu wasalamu alayka ya Rasulallah. As-salatu wasalamu alayka ya Rasulallah. Muhammadu ya Rasulallah. Ahmadu ya Rasulallah. Mahamudu ya Rasulallah. Ikililu ya Rasulallah. Toha ya Rasulallah. Yasin ya Rasulallah. Hemi ya Rasulallah. Abdul Wahabi ya Rasulallah. as-salatu wasalamu alayka ya Rasulallah. as-salatu wasalamu alayka ya Rasulallah. ẹ jẹ́ sọ pé Allahu akbar. Allahu akbar. ẹ jẹ́ awúbẹ̀ dáadáa. Allahu akbar. kò nídìí àsìkò tó pọ̀. ìyàwó abẹ́ Ọlọ́run fún ẹ àdánwò tí ó dé tí wọ́n fi máa tọrọ ọmọ fún ẹ nílé ọkọ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ẹ o. Àmín. ẹ jẹ́ àṣàmì dáadáa. Àmín. tí àfa wa Yusuf tán bá ti ń kànlẹ̀kùn báyìí kọ́ ló ń mọ sílẹ̀ kan náà. Àmín. ẹ jẹ́ àṣàmì dáadáa. Àmín. ẹ jẹ́ àṣàmì dáadáa. Àmín. ẹ jẹ́ àṣàmì dáadáa o. Àmín. wala la ilaha illallah. Àmín. mo máa ń sọ àdúrà kan wà tá a máa ń ṣe nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ bá wa ṣàtúnṣe àdúrà yẹn kọ́ ló ń máa ṣe ọlá rẹ̀ lórí ẹnìkan kí wọ́n wá máa sọ pé Ọlọ́run tó ṣe ọmọ fún lágbájá yóò bá ń ṣe tiẹ̀ náà. kò sí ní irú ẹni tẹ́ ẹ sọrú nǹkan yẹn fún tó bá délé kò ní sùn. àdúrà tẹ́ bá fẹ́ ṣe fẹ́ tí ń wojú Ọlọ́run ẹ jẹ́ ó jẹ́ lẹ́yìn rẹ̀ lẹ́tì máa ṣe. lẹ́yìn rẹ̀. ẹ wàá wà ń bí súná ọmọ ẹnìkan wà ní Ọlọ́run tó ṣe tẹ̀gbọ́n rẹ tó ṣe tàbúrò rẹ yóò ṣe tiẹ̀ náà ní rọrùn. wọ́n wá ní káwọn èèyàn kò sí ní tó bá délé lálẹ́ ní tí ó lọ́ọ́ máa ronú pa ẹ̀ nìyẹn pé Ọlọ́run o irú bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ìyàwó ẹ lọ jókòó lẹ̀ ká máa lọ síbi ètò tó kàn. kí wọ́n ok bẹ́ẹ̀ ni torí àsìkò yẹn ni ẹ kí wọn nílé yín. ẹ kí wọn nílé yín. ó yá. ẹ lọ kí wọn nílé yín náà. ẹ ṣeun aláàjì wọ́n tún bẹ̀yìn àfa òmówó yín. ó yá ibi ọpẹ́ lókùn tá à ń lọ sìn. bàbá wa tí wọ́n bá wa ṣètò eléyìí Sheikh Alhaj Muhammad Ismail wọ́n fún àánú Ọlọ́run ṣé mo gbà á. Muhammad Ismail. bàbá ṣe bẹ́ẹ̀ náà ni àánú Ọlọ́run níjà àánú náà ó bàjẹ́ o wọlá ilá bàbá ó bá wa du ọpẹ́ ẹ bá wa dá ọpẹ́ ẹ bá wa du ọpẹ́ ẹ wà bá wa ṣe ọpẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni kẹ́ ẹ bá wa ṣe fọ́pẹ́ sà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. jama ẹja sọ pé subhanallah. Subhanallah. àwọn èèyàn orí nǹkan tí mò ń rí ní ìjókòó yìí gbogbo ẹni tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ àwọn ìjókòó kan ń bẹ téèyàn lè lọ tí ó sórí ibú. Allah. àwọn ìjókòó kan ń bẹ téèyàn lè lọ kódà bí ègún ìdílé ọba jẹ́ kẹ́niyàn gbádùn àlùbáríkà ìjókòó tó lọ yẹn ègún yẹn ó sì ré kúrò lórí ẹ̀ irú ẹ̀ ní ìjókòó tá a wà yìí. Allah. gbogbo ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ dákú bá ń sọ pé subhanallah. Subhanallah. ẹ bá ń sọ pé alhamdulillah. Alhamdulillah. ẹ bá ń sọ pé wàlá ilaha illallah. Wàlá ilaha illallah. gbogbo ẹni Ọlọ́run bá tóbi lára rẹ̀ tọ́mọ̀ pọ́lọ́ ń tóbi ju gbogbo ohun tí ń tóbi lọ dákú bá ń sọ pé Allahu akbaru. Allahu akbar. bálà àfíà yẹn bá sì ń bẹ́ ń bẹ̀ bá ń sọ pé wàlá hawla. Wàlá hawla. wàlá quwwata. Wàlá quwwata. illa billahi aliyyil azim. Illa billahi al-aliyyil azim. akíọba tí ò ṣe é kí tán. Allahu akbar. alekun ìkẹ́gẹ́ kọ́mọdé tànàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo rí i pé wọ́n ti ń sọ wọ́n báyìí sí wa. salamun alal madina min ulama'ina. Min ulama'ina. níbi tí gbogbo wa kọ́ sí tó fi wá dìbò ti dì í lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà ń kẹ́lẹ̀ a fi orin ni a fi kí wọn. Salamun alal madina min ulama'ina. máa gbọ́ mi salamun alal bakina min khulafa'ina. Min khulafa'ina. bọ́lọ̀ ń ṣe wá fàánú yanjú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tá a wá di ń táyé ń pé wò ní gbogbo khalifa ní gbogbo àgbáyé
àlékún ẹ̀mí gígùn tó dẹ̀dẹ̀ àwọn àfáàwọ̀ òfin ní dahoro ọlọ́mọsá àṣefẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. wàlálà ilaha illallah. Àmín. mo kí àwọn tí wọ́n ṣe ìjókòó ìkàlẹ̀ tí wọ́n ti lọ. Allah. nídìílé ọkọ ìyàwó mo kí wọn. Salamun. nídìílé ìyàwó mo kí wọn. Salamun. torí táwọn tí wọ́n lu àná tàn bá lu àná re èní lè má rọrùn bó ti rọrùn yìí. Bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó wá ṣẹ̀dílé méjèèjì ilẹ̀ tí wọ́n ti lọ àjàjà ìyá ìyàwó wọn lápá nínú kéwú tèmi ń lò yìí. bàbá wa dòde kan tá a bá wá fi kéwú yẹn ṣàpọ́nlé wọn àti jọ̀hún. Allah. gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ọlọ́mọṣà bá ní kẹ́ wọn ọlọ́run. Àmín. ọlọ́mọṣà bá ní gẹ̀ wọ́n. Àmín. iwájú tí wọ́n dojúkọ ọlọ́mọdé ó burú. Àmín. ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ti ń dà yìí ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. Àmín ya Allah. gbogbo ọ̀nà kọ̀ọ̀kan wa tá a gbà lókun lọ́run ọlọ́run bá ní fèrè jì wọ́n. Àmín. ọlọ́run wa nífẹ̀ẹ́ mi tiwa náà lépa bá wọn báyìí. Àmín. la hawla wala quwwata. Illa billahil aliyyil azim. mo kíkàlẹ̀ àwọn àgbàlagbà púpọ̀. Salamun alaykum. ayò gbà mí mo kí ọba Fọdílàtí Sheikh Muhammad Ishaq. Rahmatan badala amatin. fọlọ́n sọ́fà àgbà. Ṣéèù. ẹ tún bá mi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣéèù. ẹ tún bá mi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ṣéèù. béèyàn ọba lójú débi pé yọ̀ọ́ mọ̀ bẹ́ẹ̀ ti tó bọ́bá àwọn tí ń bẹ lára yín yọ̀ọ́ mọ̀ pé kò ní máa sọ pé ọmọ rọpọ̀n kò tó bàbá rẹ̀. Salamun alaykum rahmatan badala amatin. ìjọ ẹnìkan sọ bẹ́ẹ̀ lóde mo wá dọ́dọ̀ bàbá mi lé mo ní Angola òde kan mo ti ń bọ̀ ẹnìkan wá ní ọmọ rọpọ̀n ẹni ò tó bàbá rẹ̀ bàbá ní mọ̀ dàrú ẹni bẹ́ẹ̀ lóhùn bẹ́ẹ̀pọ̀n bá tẹ́pọ̀n àwọ̀ bí a máa ṣe kí ni a máa jura wọn lọ. Before the wa'izin. bàbá mo fànà kí yín. Wal karamati daima. bàbá mo fò ní kí yín. ọlọ́run o ọlá tí ń bọ̀ ọlọ́run dákun mọ́ jẹ́ ọ́ dàrú mọ́ yín lọ́wọ́. Àmín. ayọ̀ ọgbà mi mo kíkàlẹ̀ àwọn àhímọ̀. Before the tóbi lórí àwọn ṣéèkù àwọn afárá látọ̀dọ̀ àwọn ọkọ ìyàwó. ọba tó ní kájọ máa ṣe dáadáa báyìí ọlọ́run dákun mọ́ sàgbà ní ìbádà fún wa. Àmín. mo kí gbogbo ìdílé ọkọ lápapọ̀. Salamun. torí pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa. tó bá jẹ́ tìlú ni ó yẹ ká kí yín. tó bá jẹ́ tìrísí ni ó yẹ ká kí yín. Salamun. tó bá wá jásí pé ká lójú inú ká tún lójú ta ọlọ́run kó àwọn èèyàn sí kalẹ̀ yìí. Salamun. ọba mi tó fi àánú pé gbogbo ìdílé ọkọ tó fi àánú pè yín léèyàn ọlọ́run ní dà yín mérò láíláí. Àmín. eléyìí tẹ́ wá ṣe lé ní ẹ̀ ní gbalẹ́tọ̀ ọ̀fọ̀ lórí wọn. Àmín. èyí tẹ́ wá ṣe lé ní ẹ̀ ní gbalẹ́tọ̀ àbànújẹ́. Àmín. gbogbo eléyìí tá a ti ṣe sẹ́yìn gbogbo ìpè kan téèyàn ń gbà tí múdi lọlẹ̀ pẹ̀lú àgbákò òpìlẹ̀ eléyìí gbogbo ìdílé ọkọ bí ò ní fọ̀ sí yín. Àmín. la hawla wala quwwata. Illa billah. ayé ògbà mi mo kí gbogbo ìdílé ìyàwó lápapọ̀ tèmi náà ń jọ kan nínú wọn. mo kí bàbá ìyàwó ẹ kú àṣeyẹ ní. Salamun. mo kí ìyàwó àyà Kaduna ṣé mo connect tí mo ti rí mọ̀mọ́ yóò ti tọ́dún mẹ́wàá. Allah. pẹ̀lú ògo Ọlọ́run mo tún wá rí mọ̀mọ́ lẹ́nu mo tún wá ń bè pé mọ̀mọ́ ẹ dákun sẹ́yìn ni àbábúrò yín mọ̀mọ́ láwọn náà ni. Very very young. Allahu akbaru. Allah. ọba tí ò daṣọ burúkú bò yín. Alhamdulillah. tẹ́wàá máa tẹ̀ pa. Alhamdulillah. mọ̀mọ́ báyé bá ń jáyé báyé ọba tún ní jáyé mọ́ ẹ̀ ní nájà wéréwéré. Àmín. ẹ bọ́ ọmọ pẹ́ bọ́ ọmọ jìnnà. Àmín. la hawla wala quwwata. Illa billah. mo kí alhaji wa Muhammadu Qasim Túndé baba Al-Amin. mo kí wọn púpọ̀. Salamun. mo kí wọn púpọ̀. Ala. gbólóhùn kan péré tí mo fẹ́ fi kí wọn ni pé ọba mi tó gbé wọn kalẹ̀ ń ti dáadáa tàdúrà àwọn tó bí wọn gbà lórí wọn. Allah. àdúrà tiwọn náà gbogbo ibi tí wọ́n bá mọ̀ pé wọ́n máa gbọ́ mi àdúrà tiwọn náà ọlọ́mọṣáájọ́ gbà jù báyìí lọ lórí ọmọ. Àmín. torí wọ́n tọ́ sí kíkí àsìkò ní ọgbà torí wọ́n ṣe ń kánjú làwa náà ń kánjú Bẹ́ẹ̀ni. bí bá kún bí mo ṣe ń lọ ọba fò mo wá kí ìyá Al-Amin olórúkọ púpọ̀ tí Sunday bá fẹ́ pè wọ́n ọ̀tọ̀ lórúkọ tí ó pè wọ́n. Bẹ́ẹ̀ni. Aisha ìyá Subhan tó bá fẹ́ pè wọ́n ọ̀tọ̀ lórúkọ tí ó pè wọ́n. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bàbá Al-Amin tó bá fẹ́ pè wọ́n ọ̀tọ̀ lórúkọ tí wọ́n pè wọ́n. Allah. tèmi bá fẹ́ pè wọ́n àfa Ismail anu Ọlọ́run ọ̀tọ̀ lórúkọ tèmi ó pè wọ́n. Allah. ìyá Al-Amin mo kí yín púpọ̀. Salamun. ọba tó ní kẹ́ ẹ dúore ẹ sojú ẹ sì sẹ́yìn. bí mo ṣe ń kí yín lẹ bí ń kí yín bí mo ṣe ń kí yín lára ń kí yín kò sásìkò mo ti rọ orin tí mo fẹ́ fi kí ìyá Al-Amin àmọ́ kò sí àsìkò mo fàsìkò sọ fún ìyá Al-Amin pé wọ́n ń ṣiṣẹ́ ọmọ lọ́wọ́ pẹ̀lú ògùn Ọlọ́run àánú tọ́lọ́run fi ń dá ṣiṣẹ́ ọmọ
téèyàn fi pé ọlọ́run sẹ́mi náà lélẹ́yìí ní kọ̀rọ̀ ní gbangba pé alhamdulillah irú àánú bí ọlọ́run bá ń fi dá sọ́rọ̀ yín. Àmín. ó wá kí gbogbo òdílé ìyàwó lápapọ̀ àtàwọn táwọn níbi tó jìnnà àtàwọn táwọn níbi tó súnmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ní ṣèdí eléyìí lọ́kàn yòókù fún wa. Àmín. la hawla wala quwwata. wọ́n ní ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi. Malam Yusuf mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi. ara pọ̀ lọ́dọ̀ ọlọ́run tí mo ń dá o. rabbil alamin ala. kò wá sílé ìtọ́lọ́ ń dá tí ò ṣe dédé ọlọ́run. rabbil alamin ala. bọ́ bá bá yẹn nu jẹ́ ó ṣe dédé lọ́dọ̀ ọlọ́run. rabbil alamin ala. bọ́ bá bá yẹn lẹ́kún ó ṣe dédé lọ́dọ̀ ọlọ́run. ìní àmì. bẹ́ẹ̀yàn bá ń sáré tí orí ti ń lé tí ń sáré tí ò sì lé nǹkan kan ọlọ́run fi dára ni. bíbá kọ́ yín. ọba tó fàánú lépa báyìí tó kádàrá pẹ́ lórí paláyé àánú bí ọlọ́mọdé ọgbẹ́ lára yín. ruhin fili jasadi. mo kí mọ̀ sọ̀rọ̀ ọmọ mi dáadáa pẹ̀lú ògùn ọlọ́run fa àlùbáríkà sí. amina. ọlọ́run fa àlùbáríkà sí. ọlọ́run fa àlùbáríkà sí. la hawla wala quwwata. illa billah. naam wọ́n ní ká dúpẹ́ Alhaji wa Túndé Muhammadu Qasim Dádì Al-Amin. abal amin. bàbá mo pè yín bàbá tí wọ́n jẹ́ bàbá ìyàwó mo pè ẹ̀yin náà bàbá tíyàwó nílé ní pọ̀. bẹ́ẹ̀ni. bàbá ìyàwó ẹ máa bọ̀. lamma nazaritu hayati. ìyáálé Amida. min bidayatiha. màmá ẹ̀yin náà dìde ẹ máa bọ̀. lamma nazaritu hayati. màmá ẹ̀yin dúró báyìí ẹ bá ń fún wọn láàyè díẹ̀ dákun. min bidayatiha. bàbá màmá tá a bá rántí ọjọ́ náà lọ́hùn àní mọ̀ pé nílé ìdìbò ti dì í. Allah. àkọ́kọ́ ni pé níta wá jókòó tì lé ní agbára ò ṣeé jókòó tì kéèyàn sọ pé agbára mo fi bímọ agbára ò ṣeé fi bímọ bẹ́ẹ̀ lágbára ò ṣeé tọ́mọ. Allah. báná ṣe wá rí ní tìrẹ tí mi bá ní gbàgbé àjọ wà ń bẹ̀ ni báná ṣe wá rí tọ́jà gbígbà tí ayé fẹ́ parẹ́ ńjọ́ náà lọ́hùn ọlọ́run wá ṣẹ́wà kù léni. lamma nazaritu hayati. ẹ dákun gbogbo òdílé ìyàwó lápapọ̀ mò ń fẹ́ni tí ó dìde tí ó bá mú owó ọpẹ́ wá bàbá èló lẹ́ẹ̀ fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi ò fẹ́ bíìlì yín àmọ́ ká sọ pé nínú 50,000 èló lẹ́ẹ̀ fi dúpẹ́. bidayatiha. àwọn nǹkan kan bẹ tí èso ọ̀ràn yẹn fọlọ́run o bọ́lọ́ ń bá ṣe fún yẹn ọkàn ṣàánú ẹni ẹni o. ila nihayatiha. gbogbo òdílé ìyàwó ìyá Lamida. qawli lakal hamdu. látọ̀dọ̀ tí owó ọpẹ́ Allahu Akbar Abdulaida gbogbo òdílé ìyàwó lápapọ̀ mo fẹ́ kẹ́ wá bá ń bá ọmọ yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ila nihayatiha alhamdulillahi. gbogbo òdílé ìyàwó tá ń bẹ nídìílé ìyàwó lápapọ̀ ẹ dákun ẹ bá ń bá ìyàwó dúpẹ́ ẹ bá ń bá Mọ̀nsúrọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi. ẹ ní sunkún lórí ọmọ. àmín. ẹ fi kan sí méjì mo rò pé mú wa ẹ fi kan sí. ìní àtọ̀ ìní àrọ̀mọ́. mo kí Abdulrasaq Ajibade dáadáa. alhamdulillahi. ẹ má ti lọ 5,000 naira ọba mi tó gbé yín gé òní jẹ́ jábọ́. amina. kọ́sítọ́mà dáadáa lẹ́jẹ́ sí wa. alhamdulillahi. mo kí ẹ bàbá wa látọ̀dọ̀ Alhaji wa Túndé Alhaji wa Muhammadu Qasim wọ́n fún mi ní owó ọpẹ́ owó yóò máa lọ bí ẹgbẹ̀rún tó pọ̀. ìní àtọ̀ ìní àrọ̀mọ́. ajá Tawakatu mo kí ya Nafisatu dáadáa. hamudayeli kubi. mo ti kí yín mo ti ṣàdúrà fún yín. badi àwọn mukuta tama. kí yín èsè ní nìkan yálà mi ṣe transfer lẹ́ ṣe ni abẹ́ fún wa ní cash. hamudayeli. kí n gba account number lọ wọn ẹ kàn jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ má ti lọ ẹ dúró tì wọ́n. badi àwọn mukuta tama. alhamdulillahi. yuti sa yuri musa. aza yezidu waja. yakulu samaka. ẹ dákun gbogbo òdílé ìyàwó lápapọ̀ mo fẹ́ ká dìde lẹ́ẹ̀kan náà àwọn èèyàn ń bẹ ń kalẹ̀ tí wọn àti dìde wọn náà sọ fọlọ́n pé wọ́n láà pé mo bá yàwó ẹ̀ ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run má jẹ́ ń sunkún lórí ọmọ. alhamdulillahi. ọ̀rọ̀ ọmọ la wá ṣe ń bí sọ fún Ọlọ́run pé wọ́n láà pé mo bá yàwó ẹ̀ ní dúpẹ́ pé rí rẹ̀ sóríire àtọmọ mi tó ń bẹ ní skul
àti tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ má jẹ́ ń ṣàṣetì lórí ọmọ mi ti rí èèyàn náà ó dàdúrà méjì bí n bá ṣe dórí 5 máa stop máa bọ́ sí ìdílé ọkọ. alhamdulilayi. mo sì mọ̀ pé wọ́n ó dìde lẹ́ẹ̀kan náà wọ́n náwó ọpẹ́. gbogbo ìdílé ìyàwó ó yẹ ká dúpẹ́ fọlọ́run. alhamdulilayi. ta ló kàn tí ó bá ń báyàwó dúpẹ́ pé mo bẹ́ẹ̀ dúpẹ́ o ọba tó ní kórìí ẹ sọ re. alhamdulilayi. ọba tí òjò ṣàṣetì nínú ayé. alhamdulilayi. ọba tí ọ̀dà ẹ dára rẹ. lakala hamdu ya zalijudi wal majidi wal ula. mo kí ìyàwó ẹlẹ́hà àwọn ìyá ìyàwó ni. lakala hamdu ya zalijudi. ẹ gbélé fọlọ́ ẹ tó ń ṣe tọ́lọ́run ọlọ́run ní dá yín lẹ́bi. wàlífọ́dìlì wal ula. gbogbo òdílé ìyàwó lápapọ̀ mo ti rí èèyàn méje tán bá báyàwó dúpẹ́ ẹ dákun ẹ dìde nítorí ọlọ́run. tàbárọ̀ sọ fọlọ́run pé má jẹ́ ń gbà pé ọ̀fọ̀ lórí ọmọ. má jẹ́ ń gbà pé ọ̀fọ̀ lórí ọmọ. má jẹ́ wọn fà kọ́ bí mi àtàwọn yòókù má jẹ́ wọn fi wọ́n tẹ́lẹ̀ ọkọ̀ wálé. má jẹ́ wọn fi wọ́n tẹ́lẹ̀ ọkọ̀ wálé. àbá àkójọ mẹ́ta. tàbárọ̀ kíta iṣẹ́ yóò tún ní tí díṣẹ́. àmín. màtá ṣáàrùn àtẹ̀múnà. ọlọ́run bá mi ṣàlékún àdúrótì. ọlọ́run bá mi ṣàlékún àdúrótì. ìwọ náà sọ fọlọ́run fi jókòó ibẹ̀ lọ́hùn sọ pé mọ̀jálà má rí mi ó dojúrú. màtá ṣáàrùn àtẹ̀múnà. gbogbo ohun tó ń dùn mí lọ́kàn mọ́mọ́ ẹ dákun ẹ jòkó bàbá ẹ̀yin náà ẹ jòkó. lówó ọpẹ́ àbí torí páwọn èèyàn hà kálà ni. wọ́n tún ń ṣe ríbà gan-an. tọ́ ọlọ́run fa àlùbáríkà sí. àmín. àlùbáríkà lójú. bàbá àti màmá ọkọ ìyàwó ẹ dákun mọ́ fọlọ́run gbé yín dìde. yóò ti sáà yorí musa. gbogbo àwọn tá a bá tẹ̀lé wọn wá ẹ dákun ẹ já dìde pẹ̀lú wọn lẹ́ẹ̀kan náà mo fẹ́ wo yẹ̀yẹ̀ tí ó dìde pẹ̀lú yín. alhamdulilayi. bọ́bá wa jẹ́ yín méjì náà ni àwọn àlákà ń ya fọ́tò àwọn yòókù. àṣukuru fardun. bàbá àfi ká dúpẹ́. fàyínàlá àwòjábà ọlọ́run ló ṣe ọlọ́run yẹn ká dúpẹ́ torí pé ìṣẹ́jú kọ̀ọ̀kan nínú ayé bílẹ̀ ṣe ń gbé mi bẹ́ẹ̀ ni ilẹ̀ ń pọ̀ àwọn kan bẹ́ẹ̀ bí wọ́n gbé ń sunkún báyìí ọba tí ò dojú ẹkún kọ wá gbogbo àwọn tó bá bàbá ọkọ àti ìyá ọkọ wá mo fẹ́ ẹ máa bọ̀ lẹ́yìn ìwọ ẹ dákun. fàyínàlá àwòjábà bàbá àwọn èèyàn ti ń dìde mo rò pé àwọn èèyàn ò ní dìde tẹ́lẹ̀ ni. àṣukuru fardun. nígbà ẹ̀yin àti mọ̀mọ́ nìkan náà màláíkà ń ya fọ́tò yín. àṣukuru fardun. tọ́bajọ́ gbé ní alùpùpù àmọ́ àwọn màláíkà ọkàn gbé kámẹ́rà báyìí pé ìjọ wọn ń pe bàbá ọkọ àti ìyá ọkọ bàbá Yusuf àti ìyá Yusuf ìjọ ìyàwó ẹ̀ ṣé bí wo dìde. fàyínàlá àwòjábà gbogbo ẹni tó bá bàbá ọkọ àti ìyá ọkọ àwọn fẹ́ kẹ́ ẹ dìde pẹ̀lú wọn gbogbo ìjọ tẹ bá pe Ọlọ́run sá Ọlọ́run máa jẹ yín. máàlámù yẹkùn ṣàkírà. bàbá gbogbo ọjọ́ ẹ bá pe Ọlọ́run máa jẹ yín sà. kọ́dí sọ̀rọ̀ tuguya náà. Ọlọ́run lẹ dá lóun lára mi tó bá jẹ́ bọ́ọ̀dì ní mélòó lára mi. máàlámù yẹkùn tó bá sì jẹ́ ṣàkírà. tẹ́ńjì ni mo kí bàbá wa gbà. kọ́dí sọ̀rọ̀ májínú náà. kó tó dásìkò ilẹ̀ tí wàá yáyí àwọn àgbàlagbà níkàlẹ̀ ọba mi tó fàánú gbẹ̀yìngò ò ní jẹ́ jábọ́ láíláí. máàlámù yẹkùn ṣàkírà. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́kọ̀ ìyàwó dúpẹ́ gbogbo ibi tán mọ̀ yín bá wà lọ́kùnrin lóbìnrin wọn ní pàdé ka èèyàn. kọ́dí sọ̀rọ̀ kúfúrà náà. máàlámù yẹkùn ṣàkírà. kọ́dí sọ̀rọ̀ májínú náà. a kú náwó èní. alhamdulilayi. torí ká má parọ́ kó dàbí èèyàn ò lójú kankan mọ káàkiri ọ̀lù yọ mọ̀ pé ẹ ti ná ìyálà ya owó. alhamdulilayi. bó bá jẹ́ transfer lẹ máa ṣe insha Allah Ọlọ́run ṣe ní rọrùn. alhamdulilayi. bó bá ti jẹ́ káàṣì téèyàn ó mú dání báyìí náà pé ká má parọ́ wọn ná owó wàláhì owó náà lẹ ná owó ọpẹ́ yóò pé 50 abẹ́lẹ́lẹ́ yóò fi já lójú sà látọ̀dọ̀ yín. alhamdulilayi. tọ́ alájí wo pé kí bàbá síwájú. alhamdulilayi. yuti isa yori musa. alhamdulilayi. Naam. ọkọ ìyàwó. ọkọ ìyàwó. ọkọ ìyàwó náà yáàyè púpọ̀ ọkọ ìyàwó mi ọkàn jókòó bí igi tó jóná kù ní ogbó ni. yóò wá dànù bí omi ẹ̀fọ́. ó jókòó sérí àgọ́ balance. la in shakaritum
لأزيدنكم. kò tó wá fi gbogbo ẹnu rẹ́rìn ó kàn smile ní ẹ yóò bá nàbí jama. sallallahu alayhi wa sallam. bàbá ní látọ̀rọ̀ tàwọn 5,000 naira. Allahu akbar. ẹ dàpọ̀ bí n bá rẹ̀ ní fi tẹ́ẹ̀nì kún kó lè bá tètè gbéra. Allahu akbar. bọ́jẹ̀ cash bọ́jẹ̀ transfer kó lè tètè gbéra ní o. La in shakartum lazidannakum. 5,000 naira. ẹ ní owó tísà. La in shakartum 1,000 naira. lazidannakum. ẹni. Wala in kafartum inna adhabi lashadid. mọ̀ká ẹ kó wá. Alhamdulillahi. gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́kọ ìyàwó dúpẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ. Alhamdulillahi. gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́kọ ìyàwó dúpẹ́ ẹ̀ ní fara gbàwé ọmọ. Alhamdulillahi. Rabbil Allahu Akbar. alamin. bàbá wa ìmáàmù mọ̀lẹ́ ọmọ bàbá wa Tajula Adabi ọlọ́mọṣà àjẹkẹ́ pẹ́ fún wa o. Amina. wala la ilaha illallah. Amina. ìmọ̀lẹ̀ yẹn wà ń bẹ̀. ìmọ̀lẹ̀ yẹn ò ní dókòkò láíláí. Amina. wala nàbí wájú ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ọkọ ìyàwó. Very very nice and peaceful. àbáyọ ọ̀gá jù wọn kúrú jù. Àti wá lùtúlé. kí télọ̀ tọ́lá sọ fún wọn mọ̀ ṣẹ́ àwọn kan gbẹ tí wọ́n ti gbé fitted body wá látòde ọ̀run. Allah. ẹ gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan náà. Alhamdulillahi. ẹ̀yin mi lẹ fẹ́ dúró sí àbẹ́gbẹ́. Alhamdulillahi. inú ìyàwó ọ̀gbọ́dọ̀ mọ́ dùn atọ́pẹ́ tí yín àti tìyàwó èlò lẹ fi dúpẹ́. ṣé kí mo máìkì wá. wọ́n fẹ́ gbà fọ́ra wọn. mi fẹ́ kẹ́ disappoint mi. gbogbo ọ̀rẹ́ ọkọ ìyàwó ńkọ́ àti tìyàwó àti tìtọ̀dọ̀ yín mi fẹ́ dá láàmú àbí kí n bá yín dá láàmú kí n fi lẹ̀ confam àwọn eléyìí ò láòdẹ ẹ filẹ̀ very very caring guy. ẹ filẹ̀ èló lẹ́ẹ̀ fi dúpẹ́ torí àsìkò ẹ̀dá kò mọ́ ń kánjú. Alhamdulillahi. gbogbo ẹni tó bá mọ ọkọ ìyàwó rí àwọn ọ̀rẹ́ yín tí wọ́n wá lẹ́ẹ̀kan yẹn bí mo ṣe rí wọn mò ń ṣàdúrà fún wọn pé Ọlọ́run ní jẹ́ wọn ó jábọ́. Àmín. ẹ sàmí. Àmín. ọba tó fi wọn ṣàánú ìdílé kọ̀ọ̀kan wọn ní sunkún lérí wọn. àwọn dà àwọn tó mọ ọkọ ìyàwó rí dà. Lamma nazaritu hayati. ẹwẹ báyìí. Dádì tí wà lẹ́gbẹ̀ẹ́ yín má fọ́. ìjọ Ọlọ́run dá bàbá yìí Ọlọ́run ò bí sí. Lamma nazaritu hayati. ọkọ ìyàwó yà ó yà. Min bidayatiha. Màmá ti bá yín mú wọ pé wá. Ila nihayatiha. Qawli lakali amudu. Ila nihayatiha. Qawli lakali amudu. Alhamdulillahi. account number be confirm. Rabbil alamin la. ìyá mi. Màmá fẹ́ mú wọ pé wá fún ọkọ ìyàwó. ọmọ pé torí Ọlọ́run lẹ fi wá ìyá mi ẹ̀ ní fojú sunkún ọmọ. Àmín tó plenty. gbogbo ẹni bá mọ ọkọ ìyàwó rí pé o mọ̀ rí. ọkọ ìyàwó. so ó lè mọ jọ rẹ wọn lè jẹun tí wọ́n pàdé ń bí. Alhamdulillahi. anabula wọn ṣe meeting ni o. wọ́n ní kẹ́ gbà lápá òtún mú. ọlọ́jà agbésí re ẹ̀sà. Alhamdulillahi. gbogbo ẹni tẹ́ ń bọ́kọ ìyàwó dá sí iṣẹ́ yín ò ní dìṣẹ́. ẹ̀sà alámọ̀rí yín ò ní dojúrú. Àmín. gbogbo ẹni mọ̀kọ ìyàwó tẹ́ ń bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lamma nazaritu hayati. ta ló tún mọ̀kọ ìyàwó tí ọba ń bá dúpẹ́. Lamma nazaritu hayati. Ọlọ́run àmọ̀ dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Min bidayatiha. kì í ṣe pàwọn alamọ̀ àwọ̀ ẹgbàá jù lọ́jọ́ èní náà wó tá à ń ṣe ọkàn fàánú lépa bá wa ni. Ila nihayatiha. Qawli lakali amudu. Ila nihayatiha. Alhamdulillahi. Alhamdulillahi. Rabbil alamin la. Iniyami bibaqai ruhi fil jasadi. Iniyami bibaqai ruhi fil jasadi. Alhamdulillahi.
Jàmáà ẹ bá ń sọ pé amínà. Amina. Ẹ bá ń sọ pé amínà. Amina. Ẹ bá ń sọ pé amínà. Amina ya gbogbo Allah. àwọn tábà gbogbo òdílé yìí dúpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. N tó mí nínú nǹkan ni wa kò ní dòkú. Amina. Ìyá ànábì ò sunkún ànábì. Bàbá ànábì ò sunkún ànábì. Sunkún ànábì. Kọ́lọ̀ ń kọ́ wọlá bíbí ànábì gbogbo apáta ní fojú sunkún ọmọ. Wàlà àwòlà wàlà quwwata. Illa billahi al-aliyyil azim. ẹ jẹ́ kí a gbọ́ lọ́run tóbi jàmá o. Allahu akbaru. a dúpẹ́ fọlọ́run. Alhamdulillah. a tọrọ àlékún kẹ́gẹ́ fún anabi Sallallahu muhammadu. alayhi wa sallam. a kí ìkàlẹ̀ bàbá wa asheikh muhammadu qasim abdulrauf director alimadina home of islamic therapy. ọlọ́run má jẹ́ ó bàjẹ́ sà. Àmín. ọlọ́run jẹ́ ó máa dá a sí. Àmín. ẹ má bínú ẹ kéré inú ayé ní ńlá nìyí àsìkò ló fà á ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín o. Àmín. wala la ilaha illallah la hawla wala quwwata Illa billah. illa billahi al-aliyyil azim. a máa lọ síbi ètò tó kàn nísìn òun náà ni níta àti torí ẹ̀ wá síbí yìí Gangan. wọ́n so ọkọ àtìyàwó pọ̀ wọ́n sì bá ọkọ àtìyàwó wọ́n bá wọn sọ̀rọ̀ Ọlọ́run méjèèjì yẹn lẹ́ẹ̀kan náà ni níta àti torí ẹ̀ wá síbí yìí Oníbejì. òun nìyẹn. على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بالإحسان إلى يوم الدين يوما لا ينفع المال ولا بنون إلا من أتى الله بقلب سليم adúpẹ́ fún Olúwa dẹ́dà tí a sì tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àlékún àánú Ọlọ́run àti kẹrẹ kó máa bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ abẹ́ Olúwa dẹ́dà fẹ́ni kọ̀ọ̀kan wa náà kọ́lọ́run bá kó yọ́nú sí wa mo sì bẹ̀ Ọlọ́run ntẹ́ni kọ̀ọ̀kan wa torí ẹ̀ jókòó kọ́lọ́run bá kó fàlùbáríkà sí ní gẹ́gẹ́ bí àwọn tí ó ti sọ̀rọ̀ síwájú mi mo kí gbogbo ẹ̀yin aṣíwájú mi dé ìjókòó àkó ìgbìyànjú abẹ́lọ́n kó gba lẹ́sìn lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ gan ni Ọlọ́run ọba yóò bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àmì wọ̀nyẹ. well lecture ni wọ́n fún mi but I will not do any lecture here. Rather, I'm having advice for both husband and the wife. I'm advising the husband to give me adequate concentration as well as the wife. You drop your phone. This time is not a time of chatting with friends or watching TikTok. As I'm talking right now, I'm sorry. I am having advice for the husband as well as the wife. I want to give you golden advice. At the same time, we center this advice towards the husband and the wife, of which I believe that any husband at the level of this sitting may likely benefit from my advice. As a result of this, if you are a husband and you think you may benefit from this advice for our couples today, then you assist in lending me your ear. If you are a wife, aside today's wife, and you think you can benefit from my advice, then you as well lend me your ear. If you know that the name wife, you are bearing the name wife, then it is possible you likely benefit from this advice. My first advice, we go directly to the husband, today's husband, as well as anyone that is bearing the name of husband at the level of this our sitting. Allah subhanahu wa ta'ala established in the Quran, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ. I want to advise you, all you husband of today, what Allah established in the Quran for you as husband, in Yoruba is gbogbo tí ń jẹ́ iná ìlò, making of provision, ọrùn ọkọ ló wà today's husband.
gbogbo ohun tí ń jẹ́ ìná ìlò. Making provision for your wives is not a matter of 50-50. The orientation that we are having today that sówó sùkúù ló mú ni àbówó oúnjẹ, sówó ilé lọ́mọ san ni àbówó sùkúù àwọn ọmọ, ọkọ ò ní Ọlọ́run ní sẹ́yìn bẹ́ẹ̀ o. What Allah subhanahu wa ta'ala charge you in the Quran is to beg Allah subhanahu wa ta'ala kó sárísìkì tó pọ̀ fún yín. Ara sẹ̀mó lé ni, ara ráìsì lé ni, a sanwó lé ni, a kọ́lé ni, a raṣọ ni, a raṣọ sọ́run àwọn ọmọ ni, a sanwó sùkúù ni, a ra gáàsì ni. It is here I will advise some of us that are husband. Some of us you don't care. Ọjáde ńlé òfowó ọbẹ̀ lẹ̀ ó tún máa ṣakọ pé sáwá ni ẹsẹ̀ ni wọn ọ̀sá láràn. Ọrùn àwa tá a jọkọ lọ́lọ́run sì fi náà ìlòsí o. Kò sí nkẹ̀kẹ́ tó kàn ìyàwó pẹ̀lú owó ọbẹ̀ o. Ọbẹ̀ lọ́hùn gbogbo ìyàwó tó wà ń jókòó yìí lónìí tó ọmọ bí wọ́n ṣe máa gbowó ọbẹ̀ lọ́wọ́ ọkọ Ọlọ́run ó ṣàánú yóò yí ọkọ rẹ̀ padà o. Torí pé ọ̀rọ̀ ntàjẹ̀nù lé ọrùn ọkọ lọ́wọ́ kò sí lọ́rùn ìyàwó. Bọ́bí olúwọba adẹ́dà kọba sárísìkì tó pọ̀ fún ọkọ ìyàwó ní àti gbogbo ẹni tí bá ń jọkọ lórí ìjókòó yìí. Bẹ́ẹ̀ ni olúwọba adẹ́dà jẹ́ kó yé wa nínú Al-Qur'an ipe ibi tí ó bá ń gbé ìwọ ọkọ ìwọ náà lọ wá búgbé fún ìyàwó. As a result of this ọ̀rọ̀ pàṣẹwó lé àbákọ́lé kìí ṣe responsibility ìyàwó responsibility ọkọ ni abẹ́lọ́wọ̀n ọba kọba àbòyìn láṣìírí o. It is here I will advise as well. This idea, it is a Western idea. The idea of Pawopo Kole. My husband today, hope you are hearing me. Ọlọ́run ọba adẹ́dà yóò pèsè. Kò sábúrú ọkọ lè máa kọ́lé kíyàwó kún lọ́wọ́ kọ́ràn lọ́wọ́. Ṣùgbọ́n this idea of Mr. and Mrs. lórí ìwé tẹ́ ẹ bá fi kọ́lé, anyone that is doing it here, go on and stop it. It is unethical in the name of Allah subhanahu wa ta'ala. You may likely be hearing this for the first time. Tọkọ ọba kọ́lé kọ́kọ́lé, bíyàwó ọba kọ́lé kọ́kọ́lé, kìí ṣẹ̀ṣẹ̀ ìyàwó lè kọ́ síwájú ọkọ gan kìí ṣẹ̀ṣẹ̀ inú òfin Ọlọ́run. Látara bẹ́ẹ̀, àwọn bàbá wa ní kìí jẹ́ ti bàbá tọmọ, kọ́mọ ní kíni, kọ́mọ làálàá. Abẹ́lú ọba adẹ́dà kọ́ba gbòòrò àrísìkí. Bẹ́ẹ̀ náà, èntọ́ wa jẹ́ pé màá fi so lórí pátápátá. Àmójútó ẹ̀sìn ìyàwó yín ọkọ lónìí. Ọ̀dọ̀wọ́ yín o gbogbo ń tó bá lè kó bá ẹ̀sìn ìyàwó yín ẹ gbìyànjú kẹ́ ẹ tilẹ̀kùn rẹ̀ o gbogbo ohun tí ó jẹ́ ìyàwó yín ó dàgbà sí lẹ́sìn òun ni kẹ́ ẹ mójútó o kí ọ má rárun láre ọrùn yín ni gbogbo ẹ wà o kọ́mọ́sẹ̀ lọ́hùn níbi ìmójútófin Ọlọ́run ọrùn yín ló wà abẹ́lú ọba adẹ́dà kó bá ṣe ní rọrùn fún yín mọ̀ ń gé gbogbo ẹ̀ pétépété torí àsìkò níparí lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jọkọ ìkànnù àwọn àfa àgbà yìí ní tí wọ́n bá ní pé ẹnìkan kú ẹnìkan ṣaláìsí àwọn èèyàn sunkún torí rẹ̀ torí pé ń bá kú ntọ́ bá ṣe níṣẹ́ yọ lọ pàdé rẹ̀ ni bọ́ bá jẹ́ dáadáa yọ pàdé ẹ̀ bọ́ bá sì jẹ́ aburú yọ pàdé ẹ̀ ṣùgbọ́n àwọn máa sunkún táwọn bá gbọ́ pé àwọn kan fẹ́ ṣègbéyàwó bẹ́ẹ̀ ṣe ń ṣègbéyàwó lónìí torí pé nǹkan tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ìyàwó ó jèjì lọ mọ̀bẹ́lú ọba adẹ́dá ìgbéyàwó tẹ̀yìn dáadáa ní kọ́lọ̀ ń jẹ́ mú wá kọ́lọ̀ má jẹ́ ọjọ́ èní má jẹ́ ọjọ́ aburú fún yín ìyàwó lẹ́ni ẹ̀tẹ́ ti kẹ́ ẹ gbọ́ ìkan nínú àwọn onímọ̀ inú àkọsílẹ̀ wọ́n ní pé gbogbo obìnrin tí ó bá jẹ́ obìnrin rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ ipe yẹn ń jẹ́ obìnrin rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ ó gbọ́dọ̀ ní àwọn ẹwà bíi mẹ́fà tí mo fẹ́ kà í lára alákọ̀ọ́kọ́ nú àwọn ẹwà yẹn mo bẹ̀ lọ́wọ́ ọba adẹ́dá for our today's wife as well as anyone that is bearing the word wife here at the level of this our sitting kọ́lọ́n ọba adẹ́dá kó já lè dìrọ̀ mọ́ àwọn ẹwà mẹ́fẹ̀ẹ̀fà yìí kọ́lọ́n sì jẹ́ ó wúlò fún wa alákọ̀ọ́kọ́ ń bẹ ìyàwó ni ó ní pé obìnrin tí ó bá jẹ́ obìnrin àlùbáríkà lẹ́ẹ̀dẹ̀ ọkọ ó gbọ́dọ̀ ní nǹkan tó lóyìnbó ń pè ní total obedience. Today's wife, you take note of this advice. Èèyàn máa tẹ̀ láṣẹ ọkọ pátápátá ni o. Èyí mú ìtọ́ bá wù yẹn o, Ọlọ́run bá yọ̀ bá ṣe ní rọrùn fún yín o. Àwọn nǹkan kan wà tó já ṣíṣe, ẹ̀yin sẹ́ ń di ìyàwó, àbí kí n sọ pé ìyàwó ò ní ó ṣẹ̀ṣẹ̀ di ìyàwó lénìí. Sista Mansuro máa ṣẹ̀ṣẹ̀ dìyàwó lẹ́ni kò tí dìyàwó látẹnu àṣẹ àwọn bàbá mi tí wọ́n jókòó yìí
tí wọ́n bá so yín pọ̀ lẹ́ẹ̀dọ́kọ àtìyàwó láì tí ìjẹ́pẹ́ dìyàwó àṣìṣe ni ká máa pè ní lọ́kọ àtìyàwó àṣìṣe ni ká máa fara yín lọ́wọ́ àṣìṣe ni ká kíìsì ara yín bí yìgì ọ̀bá tí ì so bàbá ayé dàrú ni kò rí báyìí lánàá ayé dàrú ni láyé sẹ́gìrì lẹ́ẹ̀kanná kò rí báyìí lánàá nígbà yìgì bá so lẹ́ẹ̀lẹ́tọ̀ síra yín abẹ́lú ọba adẹ́dà kó ṣe ìyàwó tòní náà níyàwó àlùbáríkà lẹ́ẹ̀dẹ́ ọkọ. now tí wọ́n bá ní total obedience gbogbo ntọ́kọ yín bá fẹ́ ẹ mójútó ntọ́kọ yín ò bá fẹ́ ẹ ṣàjìnà sí. ara àtẹ̀láṣẹ ọkọ ò ní kí obìnrin ó máa jáde nù ilé kó máa gbà yọ̀ǹda ọkọ. ìyàwó ìní ẹ̀tẹ́ tí yín kẹ́ ẹ gbọ́ dáadáa o Sister Mansura gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ jáde nù ilé you have to take the permission of your husband. Today's wife, you don't follow some wives. There are some wives here. They only give notification to their husband. They don't take permission. Of which in English, we all know that there is difference between notification and permission. When you are taking permission from your husband, ọkọ mi mo fẹ́ dé Surulere o. Ọkọ wa fèsì pé mo yọ̀ǹda. Some wives today, when you have dressed up, you have get to the entrance of your house. It is then you say, babe, mo ti jáde o. With the meaning you are knowing in your own interest. For your notification, mo fẹ́ dé Surulere. That is not permission, rather notification. And this is totally against the deen of Allah subhanahu wa ta'ala. He sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ó ní gbogbo obìnrin tí bá ń jáde nínú ilé ọkọ rẹ̀ tí ó bá gbà yọ̀ǹda àṣẹ lọ́wọ́ ọkọ tó fi jáde láti ìgbà tó bá ti jáde tó lọ tí ó fi padà wọlé làwọn mọ̀lẹ́kà ọmọ ṣépè fún. Ọmọ ara rẹ̀ níjókòó yìí o sọ dágbére fọ́kọ kó tó wá máa jẹ sẹ̀mó. Sọ dágbére fọ́kọ kó tó jẹ jọ̀lọ́ọ̀fù níjókòó yìí lónìí ó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ. Àbọ̀ kan sọ fọ́kọ pé for your notification mò ń lọ bí ìgbéyàwó kan. Ìyàwó tòní ìwọ mọ̀ ń bá sọ̀rọ̀ má fọwọ́ tọkọ rẹ o kọ́ tẹ́tí kọ́ gbọ́ anywhere even if you are told you are going to your parents' house you have to take permission from whom ìyàwó from your husband. Abẹ́olú ọba adẹ́dàá kó ṣe ní rọrùn fún wa. Total obedience the wife today. Àwọn bàbá wa ń lẹ Yorùbá ní gbogbo obìnrin tó bá gọ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ àlùbáríkà ní rà fáwọn ọmọ rẹ̀. Kìí ṣe ìyàwó nìkan mọ̀ ń bá wí. Ìwọ tó gọ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ táwọn ọ̀rẹ́ rẹ máa bú ọ. Ìwọ kọ́ ni èmi ò lè gbà irọ́ nísìnyí pa ń gbà tó jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ń bá ti ya dìndìnrín lẹ́ẹ̀dẹ̀ ọkọ àlùbáríkà ní rà fáwọn ọmọ. Ìyàwó ẹ̀ ní my golden advice for you ni kó o make determination yìí pé mo fẹ́ ya dìndìnrín lẹ́ẹ̀dẹ̀ ọkọ mi. Olúwọba adẹ́dàá ó sì bá ń ṣe rọrùn fún ọ. Lẹ́yìn eléyìí àwọn aṣèkì wa tẹ́ jẹ́ rọ́ ìlú ti dìde mọ́ mi. Lẹ́yìn eléyìí tó jẹ́ total obedience ẹwà kejì òun náà ni kó jẹ́ pé obìnrin àlùbáríkà ìmánì mọ́tótó cleanliness is important. Gbogbo wa la ya gèlè rẹ́rẹ́rẹ́ yìí bàbá wọ bathroom ẹlòmíì àbí kitchen ẹlòmíì àbí toilet ẹlòmíì kò ṣeé wọ̀ ńgbà bá ń lo òde là á máa múra kankan. A very good wife has to be clean. Ó clean lára ìyàwó ni mójútó bathroom yín o mójútó toilet yín o mójútó nu yàrá àyíká àbí ilé tẹ̀ bá ń gbé o mójútó aṣọ tó bá wọ̀ o mójútó aṣọ tọkọ wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sìn wa Olúwọba adẹ́dàá ọba tó mọ́ ni kò sì ní gbà kẹ́kẹ́ lọ́wọ́ àfin tó bá mọ́. Àwọn ẹwà bíi mẹ́fà tá ń ká yìí obìnrin mi ò paasi mẹ́rin ń bẹ̀ yóò fẹ́ẹ̀lì méjì obìnrin mi ò paasi mẹ́ta ń bẹ̀ yóò fẹ́ẹ̀lì mẹ́ta. Alákọ̀ọ́kọ́ a pè ní total obedience kọ́lọ́ọ̀ba adẹ́dàá kó bá ṣe ń rọrùn fún ọ. Ẹlẹ́ẹ̀kejì a pè ní cleanliness. The third advice I will give to our today's wife ó ní pé gbogbo obìnrin tó bá jẹ́ obìnrin rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ ó gbọ́dọ̀ yanjú níbi ọ̀rọ̀ oúnjẹ ṣíṣe. Ọ̀nà tó gbà yanjú níbi ọ̀rọ̀ oúnjẹ ajá. I don't know whether you study catering in school or you don't study catering. Number one bẹ́ẹ̀ ni kó jẹ́ kí oúnjẹ tó ṣe fọkọ̀kọ́ máa ní tèsì. Some of us la jókòó la ya gèlè ẹlòmíì ó ṣe jọ̀lọ́ọ̀fù yóò wọ mi. Ìyàwó ni you know how to prepare a very nice food for your husband. You as a wife. The second point under this food matter ìyàwó jẹ́ kó oúnjẹ ọkọ rẹ̀ ó máa bọ́ sásìkò. Gbogbo àwọn máfarawé àwọn kan jókòó o
aago 9 làwọn tó máa gbé wà níjọ́ wọn bá sọ̀lẹ̀ níjọ́ sátidé tí wọ́n lọ bí iṣẹ́ ìwọ mọ́jọ́rú àwọn ìyàwó bá ń tẹ o. I remember a wife here sister yẹn aago 6 kọjá ìṣẹ́jú 10 àdájí lọ́kọ ẹ̀ máa jáde ọkọ rẹ̀ ó sì jẹ́njẹ́ àárọ̀ kó tó jáde olúkálukú náà ni ọmọ náà rẹ̀ àtọ́mi àtọkùnrin tí ń kówó lẹ̀ jẹ́ ń febi pa sáàmà kówó lẹ̀ lọ́ntì ẹ o ọlọ́run máa san ọlẹ́sàn rẹ̀ jẹ́ ọmọ febi pọ́ ìyàwó tó ní ìwọ ọmọ ṣe bẹ́ẹ̀ o jẹ́ kó ń jẹ ọkọ rẹ̀ ọmọ bọ́ àsìkò. Under the food matter as well ìyàwó tó jẹ́ ìyàwó àlùbáríkà you have a very good tray for your husband. You serve your husband with a very nice tray. You serve your husband with a very nice towel. You sit down with your husband while eating. Some wives here don't do like them. Àwọn kan wà bí wọ́n bá ti gbóúnjẹ fọ́kọ wọn lọ for some bathroom no. This is an insult to the husband. How will you serve your husband and go to bathroom and be washing clothes? Wọ́n mọ̀ rí wọn bọ́ wí ọmọ wò mí o. Ìyàwó ni mò ń bá sọ̀rọ̀ o. I think you are hearing me, please. You serve your husband. The honor, respect for your husband is that you sit with your husband until he finishes food. As a matter of fact, what the dream practice is that both husband and wife, you eat together inside the same plate. You eat together inside what? You eat together inside the same plate. As a matter of fact, it does not go against the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Why eating olema fonje soko rẹ lẹ́nu? Ẹlòmíì nǹkan fífi sọ́kọ lẹ́nu kéèkì tẹ́ ẹ̀ máa gé irú ọjọ́ òní nìkan ni. Lẹ́yìn ọjọ́ òní, ìgídà ayẹ́fò. You feed your husband as well your husband feed you. This is part of the deen of Allah subhanahu wa ta'ala. Under the matter of food, then you ensure that kọ́má jẹ́ pé oúnjẹ kan gbogbo gbà. You ensure that you buy watermelon, you blend watermelon for your husband. You buy banana and carrot, you blend it together. I will not tell you the work, the medicinal value of that one. Ìyàwó ni kí mo pè, you blend banana together with what? Together with carrot before the arrival of your husband. Tó bá ti dé lálẹ́ tó fi kojú rẹ̀ nu. Ìní sọ̀túnmọ̀ rẹ̀ fún ọ. Ọlọ́run fà àlùbáríkà sí fún ọ. The fourth advice after this matter of feeding, òun lọ̀rọ̀ oorun. Ọ̀rọ̀ oorun obìnrin tó bá jọ́dọ̀ obìnrin àlùbáríkà lẹ́ẹ̀dẹ̀ ọkọ. Oorun láàrin lọ́kọláya kò gbọ́dọ̀ fẹ́ẹ̀lì ńbẹ́ o. Mansura. All this while you have been sending invitation card to people go. Ṣébẹ̀ ni. N ti ń send invitation láti ẹjọ́ ìpò ń fẹ́ ṣègbéyàwó. Nínú ṣẹ̀ríà àwọn bàbá mi ní ẹjọ́kọ̀ yìí. Ṣé ń bá sọ yìí pé nikah in Arabic, you know in English there is something we call synonyms. The synonymous words of nikah in Arabic is jima. When they say jima, it is nothing but sexual intercourse. When you are telling people you want to do nikah, automatically you are telling people, èmi náà ti fẹ́ lọ máa ní sexual intercourse yóò. Ọwọ́ adélé ọkọ tán rò pé sẹ́mo wọn wá ń jẹ́ ń bẹ̀ ọ̀ ń sọ pé wàá lọ ọkọ pọ̀. Obìnrin tí ó jẹ́ obìnrin rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ kìí kọ orun fọ́kọ o. Anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo obìnrin tó bá ti kọ orun fọ́kọ láti alẹ́ tó ti kọ orun tí lè fi mọ́lá màlẹ́kà ọmọ ṣe pè fún. Ọlọ́run ò ní jẹ́wọ́ tẹ́rí gbè pé màlẹ́kà o. Èpè màlẹ́kà làwọn kan tẹ́rí gbà tí wọ́n rò pé ayé kan ṣe àwọn. Bọ́ bá jáde ńlẹ́kẹ̀ gbà yọ̀ǹda ọkọ. Bọ́kọ bá lórun yá yóò sọ pé òun ò ṣe wàhálà ọkọ pọ̀. Ngbà màlẹ́kà bá ṣépè yóò wá rò pé àwọn ayé kan ní í ṣe òun kì í sáyé Ọlọ́run ní í ṣe wọ bẹ́ẹ̀ o. The last two, and that is where I'm going to stop. Mansura, you learn to say sorry for your husband. Sorry gbogbo òfẹ́ tẹ́ ń jọ ń ṣe love one thing láti jẹ́ irọ́ gbogbo ẹ o. Ngbà ẹ bá jọ wọlé tira yín ẹ jọ ráìsì sí ara yín àìmọye. Bọ́ ọ bá wá ṣètọ́kọ rẹ bá bínú, learn to say sorry for your husband. Ọlọ́ọ̀bá yóò ṣe rọrùn fún ọ. Ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ ní ndòsí fún ọ. Òun náà ní kọjá yìí pé kó o gbìyànjú kó o má ní gbéraga sọ́kọ. Jẹ́ tí ó ní gbéraga náà. Psychologically, you don't look like an arrogant wife. Psychologically, I don't see you as someone that likely to be an arrogant wife. Mo wá bẹ̀ lọ́n kọ́ máa jẹ ọjẹ́ náà. Gbogbo obìnrin tí ó bá ti máa sọ́ọ̀rì ṣe, gbogbo obìnrin tí ó mọ kọ́ bẹ̀ tó bá ti di pọ́kọ́ sẹ́. So irú obìnrin bẹ́ẹ̀ kì í ṣe obìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ. Ibi mo ti fẹ́ dúró nì. Nǹkan ṣẹlẹ̀ láàrin yín my sister.
bí mo ṣe dúró yìí ọkọ dúró báyìí kọ wá dúró báyìí my dear bọ́kọ mi ló sì ń pè ń tẹ́rí ó pè bí bẹ́ẹ̀bù sì ló ń pè oríṣiríṣi ló kú dáyé nìsín bí dàlí ń lọ fẹ́ pè kò sí nǹkan ta kó súnà ń bẹ̀ tọ́ bá ti wá ṣe odúró lọ́ọ̀kan báyìí eléyìí ọ̀bẹ o tọkọ bá ṣẹ̀ you hug your husband then you beg tọ́ bá ṣe ọkọ you beg your husband abẹ́lú ọba adẹ́dàá kọba ṣe níràn fún ọ níparí ọfẹ́ wá sí mi lórí ń parí ẹ̀yin méjèèjì ní náfìlà kan tẹ́ ẹ̀ ṣe lálẹ́ yìí o mo ti fẹ́ dúró eléyìí wá sí mi lórí alẹ́ ẹjọ́ àkọ́kọ́ téèyàn bá ṣègbéyàwó ẹni náfìlà méjì tẹ́ ẹ̀ ṣe ẹ̀ lánìyàn àpé náfìlà àpẹ́ ẹ̀ ṣègbéyàwó ṣe mọ̀ pé ọkọ tó ń wájú ìyàwó tó lẹ́yìn ṣùgbọ́n náfìlà yàtọ̀kọ àti ìyàwó alẹ́ ẹjọ́ ìgbéyàwó yìí ẹ̀yin lẹ́ẹ̀dọ́ bíi lè máa mú Mansura ni ó ṣe bíi kíni ni ó ṣe bíi dàdá ni ẹ̀ẹ́dọ́ lẹ́gbẹ̀ẹ́ ara yín ẹgbẹ́ gangan lẹ́ẹ̀tì dúró o mo rò pé ẹgbẹ́ àgbọ̀yé kò ní ká mọ̀ ẹ kàn sí Allahu Akbar ẹ kà Fatiha ẹ fi súra lẹ̀ ẹ kà Fatiha pàkejì ẹ fi súra lẹ̀ ẹ bá ti sálámà ẹ ti wá prepare bóyá juice ni o bóyá yogurt ni o ẹ prepare ẹ sẹ́nu cup ẹ wà á gbé sí lẹ́nu gbogbo ti gbangba yẹn ọ̀bẹ sì mú o inú yàrá tẹ́jọ́ ẹ gbé sí lẹ́nu so ẹ̀yin ó kàn mú bẹ̀ òun náà ó mú so ẹ gbé sí lórí màá sẹ́ndì àdúrà tẹ́ wàá ṣe tẹ́ bá ti gbọ́wọ́lé lórí ọ̀làdúrà tẹ́ ṣe màá sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ wọn yọ dọ̀dọ̀ yín bísímìlà ẹ wàá ṣàdúrà wọ́n bẹ Olúwa ọba adẹ́dàá èṣù ò ní ráyè láàrin yín wọ́n bẹ Olúwa ọba adẹ́dàá ọlọ́run ọba ń yọ yín ọba ń sọ yín kúrò lọ́wọ́ ogun tí bá ń jáboro wọ́n bẹ Olúwa ọba adẹ́dàá Mansura wọn ò ní so igi méjì fún ọ lẹ́yìn tá a jókòó tá a ti fẹ́ so yìí ọlọ́run ọba adẹ́dàá yóò wá jẹ́ kálàáfíà wà láàrin ara yín ọlọ́run ọba adẹ́dàá yóò bá fìfẹ́ sáàrin yín and ọlọ́run ò ní jẹ́ káwọn ẹni bí ọ̀ráyè wà rìn yín ọlọ́àjọkò sọ ọlọ́run ọba Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad subhanallah bihamdi subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ agbọ́lọ̀ tóbi jama. Allahu akbar. a kí àfa wa lẹ́kítọ́rà wa ẹ ṣeun ọlọ́run ní jí ó bá fún yín. àmín. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọlọ́run ní jẹ́ kí mọ̀ náà kò ní di ti ṣaitan wala la ilaha illallah. àmín. nísìnyí báyìí a máa lọ síbi ètò tó kàn àmọ́ ká tó lọ síbẹ̀ òun ni àfa wa àgbà bákan náà wọlé Sheikh ya bàbá ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́ o. àmín. ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ mọ̀ wá dáadáa. àmín. a fi bàbá wa fún àgbà kí ọlọ́run má jẹ́ kí ọlá náà má jẹ́ ó wálẹ̀ láéláé. àmín. wala la ilaha illallah. àmín. inshallah a máa lọ síbi ètò tó kàn òun náà ni kí wọ́n so ọkọ àtìyàwó pọ̀. fawallahi la abuki ala sakini thara ولكنني أبكي على المتزوجين الحمد لله رب العالمين أعلى إني عامه ببقاء الروح في الجسد لك الحمد أضعافا مضاعفة على. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ wá jẹ́ agbókọ̀ ọlọ́run tóbi. Allahu akbar. mo kí ọlọ́run. Allah. ìkí àtọ́lá kó máa bójúṣe ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. ó kí ẹ̀yin afáwa níkàlẹ̀. Today is a special day. We give thanks to Allah. We praise Him, we glorify Him, we appreciate Him. Allah. May the peace of Allah and the blessings of Allah be upon the noble prophet, his household, his companions, and those who follow the righteous path till the day of reckoning. Mo kí Ọlọ́run. Gbogbo ẹni tí ó bá jẹun lọ́wọ́ bá ń gbọ́ lọ́run tó mi bí ọba wà. Tabaraka ismu rabbika. Ẹ wá bá ń gbó kọ Ọlọ́run tóbi kílẹ̀ omi lẹ́ẹ̀kan náà gbogbo wa. Tabaraka ismu rabbika. Àwọn èèyàn ya máa láìmọ̀ rẹ̀ gbàgbé bàbá wa Muyideen Ajani Bello ẹ ti yá gbàgbé ẹ̀.
kàsímù rọ̀bíkà. ẹ bá ń kan sára sọ́ba tó ní wọ́n o. jalali wal ikram. Masha Allah. tabarak kàsímù rọ̀bíkà. ọjọ́ ńlá ọjọ́ ìní fọ́kọ àtìyàwó. tabarak kàsímù rọ̀bíkà. àwọn àfa wa ti bá yín ṣe èyí tí ń jó dúdú ọ̀rọ̀. tabarak kàsímù rọ̀bíkà. Allah. Dhil jalali wal ikram. mo kí bàbá ọkọ mo kí ìyá ọkọ mo kí bàbá ìyàwó mo kí ìyá ìyàwó mo kí Ìlọrin níjókòó mo kí Ìbàdàn Akíbàdàn. Ìlọrin mo kí yín níjókòó aláàjì wa ẹ dákun ọjọ́ wọn wo bí bàbá wa àní mo kí Ìlọrin níkàlẹ̀ Bàbá kìlọrin. ẹ pariwo ṣéwù bàbá ẹgbẹ́ Ìlọrin ni ọ́. Ṣéhù. Ọlọ́run wọlá bàbá wa àbá wa Alimi bàbá wa ṣe Alim Ọlọ́run dákun mẹ́ta ṣe dáadáa fún wa. Amina. Now, without wasting much of our time, let me quickly go straight to the point. We want to do Akidun Nikah. We want to merge the husband and wife together as the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Now, wọ́n ní kí a so ọkọ àti ìyàwó papọ̀. Wọ́n ti fún yín ní advice. Wọ́n ti bá yín sọ èyí tí ń jó dodo ọ̀rọ̀. Ìkànnú àwọn onílẹ̀ akẹ́yì. Ó ní wa inni la abuki. Ala sakin isara. Àfa ìlẹ́rù a máa bà wọ́n bẹ́ẹ̀ bá fẹ́ ṣèyàwó. Òun kì í sunkún. Wallahi la abuki. Bí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n èké. Béèyàn bá Ala kú. sakin isara. Ó ní béèyàn bá kú òun èsunkún. Àmọ́ béèyàn bá ṣèyàwó omi máa bọ́ lójú. Abuki ala limutazawi. Torí ìbẹ̀rẹ̀ rẹ̀ la rí bó o ní ìgbẹ̀yìn ẹ̀ ó ṣe rí ìgbẹ̀yìn ìyàwó yìí Ọlọ́run ó jẹ́ ọ́ dáa. Amina. Àwọn èèyàn sàmì fún wa o. Amina Mo ya kí Allah. bàbá ìyàwó méjì ni bàbá ìyàwó pọ̀ ń jòkó bí àwọn ìmáàmù wa ti wílẹ̀ kan. Bàbá ìyàwó kan ni bàbá ìyàwó kan ni ìyá ìyàwó rèé. Kọ́dà àfáà ti ń sọ̀rọ̀ bàbá ìyàwó lòun náà. Àmọ́nú àwọn bàbá ni Ajitunde wà bàbá ìyàwó ni Ajitunde. Aji Kasim bàbá ìyàwó lẹ jẹ́ ń bí lẹ́ni. Bẹ́ẹ̀ni. Ẹnjìnìà Sómìdé bàbá ìyàwó lẹ wà lẹ jẹ́ ń kàlẹ̀ ń bí lẹ́ni. Masha Allah. Ọlọ́run ní jẹ́ ẹ máa padà sí ibú. Amina. Now a fẹ́ so wọ́n pọ̀ gẹ́gẹ́ bí súnà. Bá a bá pa 100 màlúù èyí tá a fẹ́ ṣe yìí this is the important aspect of marriage. Mo kí baálẹ̀ ìlú Mọ̀ta. Alhaji wa Abdul Yakin Haji Kasim gbogbo yìí ni mo recognize. Àwọn tèmi nìyẹn ẹ ní máa padà sí ibú láíláí. Amina. La hawla wala quwwata illa billah. Ọkọ àtìyàwó ẹ̀yin méjèèjì ẹ dìde. Wọ́n ti ṣe wáàsí fún yín wọ́n ní ọmọ oúnjẹ ẹ sè. You are taking a step today. Can you quickly spell step for me? Step. Ẹ dákun bá fún Mike. Can you ṣe lè bá mi spell step? Ẹ̀yin méjèèjì. Can you spell step for me? Step. Kí ló bẹ̀rẹ̀? S-T-E-P. Okay, àjọ sọ papọ̀. Kí ni meanings S àkọ́kọ́? You must sleep together. Allah. You are taking a step today. You have to sleep together. Kí ló tẹ̀lé? I ló tẹ̀lé? T ló tẹ̀lé? You must think Together. in a positive way together. Ẹ gbọ́dọ̀ ronú lọ síwájú. Bó o lẹ́ ṣe lọ Amẹ́ríkà, bó o lẹ́ ṣe lọ Canada, bó o lẹ́ ṣe jọ kọ́lé, bó o lẹ́ ṣe jọ ralẹ̀, bó o lẹ́ jẹ ṣe soríire. You must think together. Bó o láti tó àwọn ọmọ yẹn jú. You must think very well too. Ayé ti ìgboro ti dàrú gan. Bí ẹ bá ń bí ọmọ láyé nísìnyí àfi kó ṣàdúrà pẹ̀lú ẹ o. You must think. Báwo la ṣe ọmọ gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run a gbọ́dọ̀ fún ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ múra a gbọ́dọ̀ fún ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Now ẹlẹ́ẹ̀kẹ́ kí ló tẹ̀lé? You must eat in the same plate together. Masha Allah. Feed your wife. Feed her up. Feed her down. Psychologically, you must understand that.
now èwo ló tẹ̀lé P ló wá parí ẹ̀ èyí tó parí ẹ̀ ni pé you must pray together. You must pray. Àdúrà la fi jagun ayé o. Ìrìn àjò tẹ́jọ fẹ́ rìn yìí àfi kẹ́ fàdúrà bẹ̀rẹ̀ rẹ̀. Àdúrà la fi rìnrìn ayé lọ́kọláya. Àdúrà ni ẹ fi rìn o. Kò sí ń tàdúrà ṣètì o. Kò sí ń tọ́lọ́wọ́n ọba mi ṣètì. Ẹ fàdúrà tí pẹ̀lú ògo Ọlọ́run yìí tá à ń ṣe fún yín ládùúrà lẹ́yìn yóò mọ yín o. Àmín. Ọlọ́run ò ní yà yín. Kò ní fi kú yà yín. Kò ní fa ìsàn yà yín. Ọ̀là la ilaha illallah. Mo fẹ́ so yìgì wọn láì ní waste time. Ajitunde ẹ bá mówó yìgì mo fẹ́ so yìgì. Ká má waste time Ajikasi ẹ bá mówó. Kò sí èwo ni àfa wa ń sọ fún wa pé bàálù ṣẹ̀ṣẹ̀ wọ́n lọ gbé certificate láti Amẹ́ríkà wọ́n ń gbé lọ rárá. Sọ fún wọn pé ó fẹ́ gbowó. Ẹ gbé owó wá. Ẹnjìnìà Sómìdé inú àwọn bàbá ìyàwó làwọn náà wà ẹ bu owó Ajínúrẹ́ èwòlélẹ̀ ara ìfẹ́ ọ̀ya Ajikasi mẹ́sìn ọ̀ya eléyìí náà kéré Ajikasi mo kéré 5,000 látọ̀dọ̀ yín tí mo rò pé fún mi 100,000 ọ̀ya gbogbo ẹni tó bá wà ń bí ẹbí ilé ọkọ ẹ wá sanwó mo fẹ́ so yìgì owó yìgì lélẹ́yìí ọ̀ya mo fẹ́ san so yìgì mo fẹ́ so yìgì ẹ máa bọ̀ bàbá wa yìí náà ọ̀ya. Gbogbo ẹni ó bá fẹ́ ká so yìgì kó náà ó sókè kó ní Allahu Akbar. Allahu Akbar. Ẹnu lásán kọ́ ẹ̀dìdẹ wá sanwó yìgì. Ẹ sanwó yìgì ká so yìgì. Ẹnjìnìà Sómìdé àwọn náà ti débi. Àtàwọn àtàlájà wọ́n ti débi. Alhaji wa Yekin the chairman of Amani Ìkòròdú. Alhaji wa Kasim òní ní gba mọ́tò ni wọ́n ń ta mọ́tò tẹ sàdéhùn láti jọ ìta àti ìrìgbà. Òní la gba ọkọ̀ tuntun Highlander tuntun. Ó rọrùn ọ̀ya mo kí àfa wa ní kárẹ̀ gbogbo ẹ̀yin àfa wa mo kì í sà ọ̀ya àwọn ilé ìyàwó mò ń pè tẹ́lẹ̀ ọkọ náà ti débi ẹ̀yin ilé ọkọ ọ̀ya dìde kí n so yìgì lẹ́ẹ̀kan náà ẹ má waste time wa ká so yìgì ọ̀ya ẹ má mọ́wọ́ yìgì bọ̀ ọwọ́ important kẹ́ sanwó yìgì Ọlọ́run dákun mẹ́sà bá fàlùbáríkà sí o. Àmín. Ọlọ́run bá fàlùbáríkà sí o. Àmín. Ọlá ya nẹ́bùwà Muhammad. Ẹ dákun nínú májẹ̀mú yìgì wọ́n ní ká wá àwọn ẹlẹ́rìí àwọn ohun lè kpókọ wọn lẹ́ẹ̀kan tí wọ́n máa dúró síta ń bí. Ṣé kí wọ́n jókòó sà? Ẹ jókòó. Wọ́n ní ká jókòó. Àwọn ohun lè pè lẹ́ẹ̀kan orúkọ wọn dà. Orúkọ àwọn tẹ́ pè lẹ́ẹ̀kan. Wọ́n ní ẹ jẹ́ ká máa mówó yìgì bọ̀ wá. Bákan náà àwọn ẹlẹ́rìí. Ẹlẹ́rìí méjì nílé ọkọ. Ẹlẹ́rìí méjì nílé ìyàwó. Ẹ máa bọ̀ wá o. Àwọn ohun lè báyàn orúkọ. Ẹlẹ́rìí méjì nílé ọkọ. Alhaji Kasim Alinsin. Alhaji Idris àbí Aliyu Idris ẹ dákun ẹ̀yin ọlẹ́rìí dà á lè so yìgì láì rí ṣá ìdẹ́yìnì áàdì lẹ́yìnì kò pọ́síbù ìjábọ̀ wal kubul ẹ bá ń gbé máìkì fọ́kọ àtìyàwó ẹ dákun ẹ máa sọ kalẹ̀ bọ̀ ń bí ẹ dákun àbí ibi tẹ́ ẹ dúró sí yẹn náà ok ẹ bá mi fún ọkọ ìyàwó ní máìkì ọkọ àtìyàwó àjọ ń ṣiṣẹ́ ni ẹ dìde nàró dìde ẹ méjèèjì ẹ dìde àjọ wà lórí iṣẹ́ ni bá ń fún wọn máìkì ìwọ ọkọ ìyàwó ṣé kí n so igi yín o tí mo wá bí gbé owó wá bí ẹ gbowó lọ́wọ́ ẹ̀ ọwọ́ anáwó ń bí lẹ́ni ni Inshallah. o sì ní wówó tì Amina. ó ti bẹ̀rẹ̀ sí náwó báyìí owó tó máa ná lórí beautiful woman yìí ọlọ́run ò ní fi wọ́n ọ̀ sàmì dáadáa ẹ méjèèjì ní lọ́kì o ìyàwó rí lọ́kì beautiful woman bẹ́ẹ̀ lọ́kọ náà ìyàwó náà rí ọkọ rí lọ́kì beautiful woman bẹ́ẹ̀ ni ìyàwó náà ní lọ́kì handsome man ẹ wá kóra yìí bá ń kówó owó kí n so yín pọ̀ ń tún kà á máa kó gbogbo ẹ̀ wá náwó ẹ̀ sí bá ń gbà lọ́wọ́ ẹ̀ ìyàwó ńkọ́ tó ní sanwó ni ẹ ti san tẹ̀yìn méjèèjì barakallahu fi Amina. ẹ bá ń fún ní máìkì wọ ọkọ ìyàwó ajá wa kí lórúkọ ẹ Mansura ṣé wọ́n fọ́ọ̀sì ẹ̀ sí ẹ lọ́rùn pé kò fẹ́ ni àbò ń wọ̀ ẹ́ tọkàntọkàn láti fẹ́ wí sẹ́nu yóò gba yóò gbọ́ o ohun mi tọkàn. tó bẹ̀bẹ̀ fẹ́ àbò bẹ̀bẹ̀ fẹ́ bíi lẹ́gẹ́. mo bẹ̀bẹ̀ fẹ́ ni.
so ó máa dọ̀bálẹ̀ lẹ́gẹ̀ẹ́ máa ní wọn ó dọ̀bálẹ̀ so bẹ̀bẹ̀ fẹ́ àbó bẹ̀bẹ̀ ó bẹ̀bẹ̀ fẹ́ very good adúpẹ́ fọlọ́ ikú ò ní yà yín o àrùn ò ní yà yín ṣé inú rẹ dùn láti fẹ́ Ajawa Mansura wí orí kọ́ inú ẹ dùn that you are so happy today mo rí smiling yẹn lójú ẹ bá mi gbé máìkì fún ìyàwó ìwọ ìyàwó ẹ dákun ẹ bá ń pa àwọn ẹlẹ́rìí yẹn wá ọ̀tọ̀rọ̀ béèrè question lọ́wọ́ wọn náà ìyá ọkọ àti ìyá ìyàwó àti bàbá ọkọ àwọn náà máa bọ̀ wá nítòsí o now ìwọ ìyàwó wọn ní ká bi ẹ́ léèrè pé ṣé o kàn ní kó manage ẹ ní àbó fẹ́ tọkàntọkàn tó ń wù ẹ́ láti fẹ́ ó wù mí láti fẹ́. mi gbọ́ dáadáa ó wù mí láti èmi nìkan kọ́ gbogbo ayé ló máa gbọ́ ó wù ẹ́ bẹ́ẹ̀ ni sà. so alhamdulilayi rabbil alamin ọlọ́run fi alibarika sí wọ́n ní ká bi ìyá ìyàwó bàbá ìyàwó ẹ̀ dìde àti ìyá ìyàwó ẹ̀ dìde ẹ wá bá fún wọn mic wọ́n ní sẹ́ yọ̀ǹda Aja Mansura kó lọ bá ọkọ rẹ̀ kí lórúkọ ọkọ ajiwa afawa Yusuf abayọ tó fi fine anabi Yusuf fine wọ́n ní ká bi í léèrè pé sẹ́nu yín dùn sí láti yọ̀ǹda Mansura fún Yusuf ẹ gbé máìkì sẹ́nu kí gbogbo ayé ó gbọ́ o. inú mi dùn sí Allahu Akbar Mansura fún Yusuf ọlọ́run fún àlùbáríkà sí ẹ bá ń gbé máìkì fún màmá wa obìnrin máa ń fẹ́ràn ọmọ púpọ̀ abiyamọ nìyí ọmọ yín lọlé ọkọ sódùn mọ́ yín kó fẹ́ Yusuf ó dùn mọ́ mi kó fẹ́ Yusuf. ẹ gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan náà alhamdulilayi barakallahu fi ẹ wá bá ń pe ìyá ọkọ àti ìyá ìyàwó káwọn méjèèjì náà ẹ dákun ẹ dìde bàbá ọkọ àti bàbá ọkọ àti ìyá ọkọ bàbá ọkọ ẹ dákun wọn ní abiyin léèrè pé sóhùn yín ṣé Mansura sọmọ yín ni àbíyàwó yín torí gbà míì ìyàwó lè kọ̀ yán lẹ̀ bọ̀ tó bá jọ mọ yín kò síbi tó fẹ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́ sódùn mọ yín sọmọ yín ni láti fẹ́. ó dùn mọ́ mi láti fẹ́. alhamdulilayi ọmọ mi ni. Allahu akbar kabira. bí mo ṣe ń rí lẹ́nìí. inú yín dùn wọ́n ní báwọn ṣe rí inú àwọn dùn bẹ́ẹ̀ gẹ̀ sínú yín báyìí kò ní kọsẹ̀ abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èso ò ní tú wọn ká o Ọlọ́run jíṣẹ́ ńlá Muhammad náà ó kù ìyá ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láyé nísìnyí ọba ti toast wọn á ní sọ níyà láyé ntí ó kọ́kọ́ bẹ́ẹ̀ ṣé màmá rẹ wà wọ́n ti rí ìyá ọkọ bí ẹkùn tí sanilé yín jẹ màmá wa sẹ́nu yín dùn sí kí ọmọ yín kó fẹ́ Mansura Ajiwa Yusuf. Masha Allah. ẹ gbọ́ lóhun tóbi lẹ́ẹ̀kan náà Masha Allah wọ́n nínú àwọn dùn sí bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì nínú yín kò ní kọsẹ̀ alhamdulilayi wọ́n làwọn dúpẹ́ fọlọ́hún barakallahu fi. ẹ dákun wọn ní nígbà tá àwọn ṣáìdé ni ẹ jókòó lẹ̀ gbogbo ẹni ó wà nínú ìjókòó nínú họ́ọ̀lù yìí tá a bá ń sọ̀rọ̀ ṣáìdé ni àìdílé ni tí gbogbo èèyàn bá jẹ́rìí sí ó ti kọjá ṣẹ̀rí àtànàbí ó tún ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹni ó bá lọ́wọ́ sí káwọn méjèèjì ó fẹ́ra wọn ó lè ju síbí lẹ̀ náwó rẹ̀ sókè kó gbọ́ lọ́n tóbi sọ pé Allahu Akbar ó kù sàdáàkì ìwọ ọkọ ìyàwó sàdáàkì rẹ̀ dà sàdáàkì tí wàá present fún ìyàwó ẹ̀ àbádéhùn ti wà láàrin tẹ́fẹ́ fi ṣe sàdáàkì ó ti wà so accept ṣé ń tẹ́ ẹjọ́ sọ yẹn ó tẹ́ ẹ lọ́rùn torí gbà yé anabiwa Muhammad anabi yìí sọ fún arákùnrin kan pé walau kana ayatan minal Qur'an tó bá yẹ pé Qur'an àyà Qur'an ló bá ké fún ọ wọ́n dẹ̀ jọ sàdéhùn ọ̀hún ni anabi a máa ní kí ọkùnrin ó ka Qur'an fún ìyàwó ẹ̀ yóò máa jẹ́ sàdáàkì fún ẹlòmíràn sọ pé bàálù ní kí ọkọ òun ó rà fóun wọ́n jọ mọ̀ láàrin ara wọn àmọ́ wọ́n ti jọ mọ̀ wọ́n dẹ̀ ti jọ fọwọ́ sí i ọlọ́run fún àlùbáríkà sí ẹ́. ájì 2026 tá a fẹ́ lọ yìí tá a múra àti lọ yìí òun ló béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ dẹ̀ fi lé e lọ́wọ́ pé ájì yẹn lòun fẹ́ fi ṣe sàdáàkì kò sí tọ́lọ́run ò lè ṣe pẹ̀lú ògo ọlọ́run mọ́tò tuntun ilé tuntun ó pìrìsẹ́ǹtì ẹ̀ ní kọ́kọ́rọ́ surprise birthday fún ìyàwó rẹ̀ ń gbọ́ báyà ẹ̀ sàmì dáadáa jàmá la ilaha illallah ní báyìí mo fẹ́ sọ igi náà a'udhu billahi minash shaitanir rajim àwọn ẹlẹ́rìí àwọn náà ní ìyá àti bàbá
yọkọ ṣáìdẹ gbogbo òlu ti jẹ́rìí. A'udhu billahi minash shaitonir rajim fassir. àwọn sọ lọ́dọ̀ ọlọ́run kó lọ́dọ̀ èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkí ayé ọba ṣàkí ọ̀run. Wa sallallahu ala sayyidina Muhammadin. àlékún kí ọlọ́run kó bá aṣáájú ànábì Muhammad. Wa ala alihi wa sahbihi wa sallim taslima. ìkẹ́ náà kó bá wọn ará alẹ́ ànábì kó bá wọn sàábì ẹ̀ lápapọ̀. Ya ayyuhan nasu. ọlọ́run ni mo pè yín ọmọ ènìyàn. Yaku rabbakum alladhi alakakum min nafsin wahidatin. ìbẹ̀rù ọlọ́run ọba dọwọ́ yín ọba tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo. Wa alaka minha zawjaha. látara ẹ̀mí kan náà ló ti mú ẹni tí ó máa jẹ́ ìyàwó ẹ̀ jáde. Wa bassa minhuma rijalan kaseeran wan nisaa. látara àwọn méjèèjì yìí ó dọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó pọ̀ ó dọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó pọ̀. wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. ẹ bẹ̀rù ọlọ́run ọba tẹ́ ẹ fi ń bẹ̀rẹ̀ ayé ńgbà tẹ́ ẹ bá ṣẹ̀rẹ̀ ayé ẹ sì bẹ̀rù okùn ẹbí ẹ má jò já. alaykum raqiba. torí pé ní ọlọ́run ọba yìí ọba tí ń sọ ìṣesí ẹnìkọ̀ọ̀kan ni. alhamdulillahi alladhi khalaqa min ma'in basharan. ọpẹ́ ni fún ọlọ́run ọba tó dẹ̀ ẹ̀dá láti bí omi. wa ja'ala nasaban wa sahran. ọlọ́run ọba ní kí gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ kó máa jáde látàbẹ̀. wa kana rabbuka qadira. ọlọ́run ọba yìí náà lọ́ba tó lágbára láti ṣe gbogbo nǹkan. alhamdulillahi alladhi halala nikaha. ọpẹ́ ni fún ọlọ́run tó ṣe ká fẹ́ra wa ká so igi kébélé ilé ìta ṣe yóò ṣe é lẹ́tọ̀ fún wa. wa harrama zina. ó sì ṣe é léwọ̀ fún wa ká máa bára ṣàgbèrè. wala nikaha illa bimahalin. bàbá wa fẹ́ ṣe nìkan náà a gbọ́dọ̀ rí àwọn tí ó máa jẹ́ alákàyàsí nídìílé ọkọ nídìílé ìyàwó. wa waliyyin. a gbọ́dọ̀ rí àwọn ẹni tí bàbá ọkọ bàbá ìyàwó wọn gbọ́dọ̀ fọ́ sí i. wa sadakin wa shuhur. ó sì gbọ́dọ̀ ní owó sàdáàkì ká sì rí àwọn ẹlẹ́rìí. wassalatu wassalamu ala sayyidina Muhammad. àlékún kí ọlọ́run kó máa bá aṣáájú ànábì Muhammad. alqahil. ànábì tó sọ báyìí pé. an-nikaha sunnati. ànábì ní ká so igi nínú ojú ọ̀nà tànábì wa Muhammad. wa man ragiba an sunnati gbogbo falaysa ẹni ó bá ti minni. wá kí obìnrin mọ́lẹ̀ ńtọ́ ti yà kó lójú ọ̀nà ànábì Muhammad ni kò sínú ọjọ́ ànábì Muhammad. wa qala aidan. ànábì tún sọ lẹ́ẹ̀kan náà báyìí pé. tanakahu. ànábì ní ẹ máa fẹ́yàwó. wa tanazzalu. látara ìfẹ́yàwó ni ó jẹ́ ẹ máa bímọ. fa inna makasira bikum. torí pé ní eléyìí náà Ummami yawmal qiyamah. mo fẹ́ fi máa fẹ́yàwó àti máa bímọ yín máa fi yín ṣe fáàrí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama. gbogbo ẹni ọwọ́ àjọpọ̀ ẹni ọlọ́run ó fa àlùbáríkà sí. 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 utuba àlùbáríkà máa gbé fáfá wa ẹ máa bọ̀ wá ká utuba àlùbáríkà yẹn ẹ máa bọ̀ bisimilayi yá bàbá ẹ bá ń ka utuba àlùbáríkà fún wa bisimilayi. pẹ̀lú yẹn da àwọn bàbá wa àgbàfàgbà ọlọ́mọṣẹ́ jáde wọn pẹ́ o. amiina. ọlọ́njẹ́ mi wọ́n gùn. amiina. nínú gathering báyìí tẹ́ bá fẹ́ mọ bóyá àwọn èèyàn ṣì wà pẹ̀lú ọlọ́run tó ń jẹ́ bá ti déwájú ẹlòmíì àárín wọn àtọ́lọ́run ti bàjẹ́ gbogbo ẹni tọ́lọ́run sì ń bẹ lára rẹ̀ pẹ̀lú oúnjẹ tí ń jẹ bá ń sọ pé Allah. Allah. ẹnìkan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò rántí ọlọ́run mọ́ oúnjẹ yẹn ní ń jẹ bá ń sọ pé Allah lẹ́ẹ̀kan sí. Allah. ẹ tó bá ń sọ pé Allah lẹ́ẹ̀kan sí. Allah. pẹ̀lú yẹn náà Maulana ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí wọn pẹ́ o. amiina. àti gbogbo àwọn afáwà tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ akramakumullah. wọ́n ní kí n ké kútùbà lórí ahọ́n wọn. èyí tí a máa sọ náà ni tí àwọn bàbá ní kí a máa sọ ọkọ àtìyàwó wọ́n ti bá yín sòótọ́ ọ̀rọ̀ wọ́n sì ti sọ tó pọ̀ lọ́rọ̀ but conflict resolution lásìkò yìí àwọn èèyàn máa ń sá pé ọlọ́mọdé ń túká kò sí ìrẹ́pọ̀ kan tí ò ní síjà o èèyàn máa ṣó àsìkò téèyàn máa resolve issue ọkùnrin tó bá jẹ́ alájẹnù bí ọ̀rẹ́ mi kan if he is hungry and you want to resolve a particular thing ẹ jẹ ṣégeyà so àsìkò tẹ́bí bá ń pààyàn wọ́n yéé resolve issue lásìkò yẹn ìyàwó ọlọ́run kó ṣàánú wa. amiina. ẹlẹ́ẹ̀kejì àwọn àsìkò kọ̀ọ̀kan wà tó ṣe pé bóyá ọkọ ń sábọ̀ ńlé orí ní tó yẹ kójú ẹ̀ rí akramakumullah ọkọ wa ń ṣe wìwìwì sẹ́yìn kí àwọn àdúrà tá a nàbí ni a máa ṣe gan tá a bá ṣọ́ra yẹn ò ní ṣe kó tó kọlu ìyàwó ẹ̀ Allahumma jannibni shaitan wa jannibi shaitan ma razaqtani ìmọ̀ ẹ̀ lé o because èyí ó ti kọlu ní tó fẹ́ kọlu tán àwọn àsìkò yẹn wọ́n yìí máa sọ pé wá ká tó kọlu ra wa jẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ yìí náà wọ́n yìí sọ̀rọ̀ náà o when emotion sets in òun ló fà tó yẹ pé àfáà tó ní irùngbọ̀n tó bá display wèrè tẹ́ bá rí ẹ̀yin náà mọ̀ ní Sheikh akramakumullah kò yẹ kí ẹ ṣe báyìí ṣe rí emotion ṣàgbọ́ ọmọ èèyàn àsìkò tí emotion bá setting wọ́n yìí máa resolve issue gbogbo yìí ẹ máa fi tó kù kún subhana rabbika láàrin o Allahumma ọlọ́run wá wá o. inna qad zawwajna. a ti so àwọn. al-ukht.
àwọn ẹ̀yà wa lóbìnrin. Alhaja Mansura. Alhaja Mansura. Li Yusuf. àti fún Alhaji wa Yusuf. Ala millatik. lórí ìlànà Ọlọ́run bá wa. Wa ala sunnati nabiyyik. àti sunna nabi rẹ̀ tó mú wá. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá kárẹ̀ ká àti gẹ̀fọ́n nabi wa Muhammad yáyọ̀ bá nabi wa Muhammad. Allahumma barik fihima. Ọlọ́run bá fún àwọn méjèèjì lálùbáríkà fàlùbáríkà sára méjèèjì. Wajma shamlahuma. jẹ́ káwọn méjèèjì jẹ́ wọ́n gbọ́ra wọn yé. Wawaffiq baynahuma. Ọlọ́run bá fún wọn ṣe kòńgẹ́ ọmọ kòńgẹ́ àlùbáríkà kò wá fọkàn rẹ̀. Kama waffaqta bayna Adama wa Hawwa. gẹ́gẹ́ bí fi ànábì wa Adam àti Hawa bóyá wọ́n ṣe kòńgẹ́ ara wọn. Wa kama waffaqta bayna Ibrahima wa Hajar. bóyá wọ́n ṣe kòńgẹ́ láàrin ànábì wa Ibrahim àti Hajar. Wa Sara. àti Sárọ̀. Wa kama waffaqta bayna Musa wa Safura. àgbẹ̀ ṣe ànábì wa Musa àti Safura bí wọ́n ṣe Wa kama kòńgẹ́ ara waffaqta wọn. bayna Sulaiman wa Balqis. bóyá fi ànábì wa Sulaiman àti Balqis. Wa kama waffaqta bayna Sayyidina Muhammad sallallahu alaihi wasallam. bóyá fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti Khadija àti wa pẹ̀lẹ́gẹ́ ara Zainab wa wọn. Maimuna bóyá wa fi wọ́n ṣe Safiya kòńgẹ́. wa sayiri gbogbo ummahatil àwọn mu'minin. ìyá tó jẹ́ ìyá Kama mùmí waffaqta tó ti bayna lọ. Ali wa Fatima. àti láàrin Ali àti Zahra Fatima. binti Rasulillah. àti Sárọ̀ ọmọ Birahmatika ya arhamar pẹ̀lú ìyanu rahimin. ọlọ́wọ́ Ya rabbal alamin. ọba nbẹ́lẹ̀ yé. Àmín. àmín ya Allah. àmín. 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 Gbogbo ẹni tó bá ṣe pé torí ìdàpọ̀ mímọ́ yìí ló bá wa dákun bá ń ṣe àmín kó lẹ̀ dáadáa. àmín. tó ṣe àmín náà lẹ́ẹ̀kan sí. àmín. tó ṣe àmín náà lẹ́ẹ̀kan sí. àmín. Masha Allah. àmín. ọkọ ìyàwó ẹ máa bọ̀ wá. Akramakumullahu samahtum. ọkọ ìyàwó ẹ máa bọ̀. ṣé ẹ rí tá bá westernize gbogbo nǹkan jù. ẹ jẹ́ ajé ó máa rí bí ti ń rí lánàá o. àwọn ọmọ tí wọ́n bí sí àwọn ilé bínúkonú ayé wọn ò bàjẹ́ tó ti sìn. tó ṣe wípé ọmọ màsán bàbá yẹn kí dáàdì mi ẹ yàgbẹ́ kíá èmi náà fẹ́ yàgbẹ́ ìyàwó gan tó ti wà lẹ́yìn kùlé tí wọ́n tó fẹ́ yàgbẹ́ ayé bàjẹ́ ń gbà yín náà bọ̀ kò bàjẹ́ tó yìí. ṣé ẹ rí ẹ máa bọ̀ wá bó ṣe ń wulẹ̀ kó lè rí mo fẹ́ èèyàn 10 tí ó sọ wípé ọlọ́run kó fà lùbáríkà sí kinní kí wọ́n dìde lẹ́ẹ̀kan náà bísímìlà. ẹ pé ọlọ́run dá wọn pọ̀ dáadáa kí wọ́n fi ìfẹ́ bára wọn gbé. àmín. ọlọ́run dá wọn pọ̀ dáadáa o ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ ọkọ ìyàwó ẹ máa bọ̀ bá a ṣe ṣe rí owó àdúrà àlùbáríkà èló lẹ́yìn ó filẹ̀ mbẹ́ mo fẹ́ èèyàn 10 sí 20 tó bá torí ọlọ́run torí ànábì fẹ́ràn ọkọ yìí ó yá ẹ máa bọ̀ wá ká má pẹ́. ọlọ́run fa àlùbáríkà sí wọ́n ti sọ̀rọ̀ sí mi létí pẹ̀lú ògo ọlọ́run wọ́n ní ètò lọ lórí rẹ̀ inshallah bikratillah. ẹ máa ní ọlọ́run dá wọn pọ̀ dáadáa ẹ máa bọ̀ wá kí wọ́n fi ìfẹ́ bára wọn gbéyàwó. àmín. ọlọ́run dá wọn pọ̀ dáadáa o kí wọ́n fi ìfẹ́ bára wọn gbé o. àmín. ọlọ́run jájọ gbé wọn kó dùn kó tún ṣe sóore. ọlọ́run dá wọn pọ̀ dáadáa kí wọ́n fi ìfẹ́ bára wọn gbé. ọlọ́run dá wọn pọ̀ dáadáa o kí wọ́n fi ìfẹ́ bára wọn gbé o. ọlọ́run jájọ gbé wọn kó dùn kó tún ṣe sóore. wọn ò ní ẹ di ara yín mú látàárọ̀ ẹ di ara yín wáyé nísìn ó ní tí mò ń lánàá rò ẹ di ara yín mú wáyé ẹ di kejì náà mú. Masha Allah. ìyàwó ẹ ṣí fìlà orí ọkọ yìí torí náà ọ̀yà ẹ dúró mẹ́ẹ̀ akramakumullah ẹ ṣí fìlà yẹn ẹ fọwọ́ pa orí yẹn lọ pa orí yẹn bọ̀ láàyè ó wà nú ẹ̀sìn wa ẹ fi sí ẹ má fọwọ́ pa jù bàbá yìí ti ń sáná sẹ́ẹ̀rí gbogbo ń tẹ́ ẹ bá ṣe ilé lẹ́ ti ṣe o ẹ má jẹ́ kẹ́mi yín ó wálẹ̀ ẹ jẹ́ kó wálẹ̀ ẹ jẹ́ kó wálẹ̀ ọ̀yà bismillah just start you are making mistake you don't know where to start from let me teach you first okay do you make it from back ọ̀yà do whatever you want bismillah ọ̀yà fọwọ́ pa dasala ẹ dá padà sókè no o ti ń rush jù ẹ̀yùn bá ní Muhammad sallallahu alayhi wa sallam ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ẹ dákun ẹ fi pẹ̀lẹ́ ẹ ṣẹlẹ̀ kẹta ọ̀yà ṣẹwà òkè Allahu akbar ẹ dá padà Allahu akbar ṣé orí ìburú ẹ sọ̀rọ̀ káyé ó gbọ́ o sẹ́yìn yẹn gbọ́ ẹ sọ ká gbọ́ ẹ declare nísìn sórí ọkọ yìí ìburú Ọlọ́run ní jẹ́ kó àdúrà nìyẹn we want affirmation here not prayer ṣó burú
oríire ò gbúdọ̀ burú lẹ́nu yín o. Allah. Àbẹ́ẹ̀ rí orí ẹ̀ tí ẹ̀ burú ẹ má jẹ́ ó burú mọ́ ọ̀ya ẹ̀ dáfìlà yẹn padà síbẹ̀ ọkọ ìyàwó ẹ ti ń fa wọn lọ́wọ́ jù ìtàlásì wáyé ẹ̀dẹ̀ no díẹ̀ ẹ̀dẹ̀ ọ̀ya ẹ̀dẹ̀ fún wọn mashallah ọkọ ìyàwó bí wọ́n ti rẹ́rìn bí ẹni tí wọ́n tọ̀ lábíyá. Allah. adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Àmín. ẹ wo ẹsẹ̀ ìyàwó yẹn nìkan ni kẹ́ ẹ wò ẹ̀yin àfa ẹ wò báyìí ẹ fọwọ́ pa ẹsẹ̀ yẹn ẹ lọ ọ̀sàlẹ̀ báyìí kò ní ìdíkẹ́ ẹ bọ́ bàtà ẹ kàn ra fún ọwọ́ ọ̀sàlẹ̀ ń bí náà ni ọwọ́ ẹ wo ẹsẹ̀ tèmi báyìí kẹ́ ẹ fọwọ́ pa kò sí bí ẹ̀yàn ti lè jẹ́ àfa àtọ́ yóò sànà kún láyé wájú ìyàwó rẹ̀ abẹ́ẹ̀ rí nǹkan ẹ wo ṣéwù ẹ fọwọ́ kàn kejì ká wò iṣẹ́ táwọn àbáwá náà ṣe tí wọ́n fi yànnú ẹ gbọ́dọ̀ ń tóbi ó tó èwo la ṣe jù ẹ sì fẹ́ sọ ọ́ di iṣẹ́ ọ̀dà ọkọ ìyàwó ṣé ẹlẹ́sẹ̀ òsì méjì níyàwó rẹ̀ so don't ever proclaim that to her ẹ má bẹ̀rù Ọlọ́run lára ara yín ẹ má gbàgbé ọjọ́ òní ẹ má gbàgbé ẹni tó wá láti US ẹ má gbàgbé ẹni tó wá láti London ẹ má gbàgbé ẹni tó wá láti Abuja people came from far and near purposely because of this day ẹ má rántí gbogbo wàhálà táwọn yẹn ṣe wá àwọn igi tán máa ń sọ lu òyìnbó èèyàn mẹ́rin ń bí wọ́n wà lọ Italy wọ́n sì kóra wọn jẹ òun ló fi jẹ́ pé ó máa ń easy fún wọn láti túká ẹ má túká o ó yẹ fara yín kẹ́ ẹ má fara yín lòkè báyìí Ọlọ́run dá àwọn pọ̀ dáadáa wọ́n ní kẹ́mẹ́ ti lọ kí wọ́n fi ìfẹ́ bára wọn gbé. Àmín. Ọlọ́run dá wọn pọ̀ dáadáa o kí wọ́n fi ìfẹ́ bára wọn gbé o. Ọlọ́run jájọ gbé wọn kó dùn kó tún ṣe sóore. ẹ gbó kọ́ Ọlọ́run tóbi ẹ bá mi kéré náà tí iná fún àfa ẹ kọjú síra yín ẹ̀yin méjèèjì ẹ kọjú síra yín ẹ ké Suratul Fatiha. Engineer Somide, ẹ wá sign as a chairman of today's occasion. Ẹ wá sign, yes. Ajiwatunde, Engineer Somide as the chairman of today's occasion. Kan wá sign bí. Ẹ gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Ẹ wá tọwọ́ bọ̀ wéyìí. Now, ẹ dákun Fatiha méjì lẹ́ẹ̀kẹ́ bá àti ike ńlọrin. Ọ fọwọ́ bọ́ ọkọ rẹ lójú. Méjì péré ni. Ọkọ rẹ náà fọwọ́ Fatiha yẹn bọ́ ẹ lójú. Tó bá ilé wíìnì. Tó bá gbóhùn lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ déwájú ẹ ọkùnrin lọ́mọ bí o. Ó bá gbé wọn lọ bá wá wíìnì ọgbàjọba lọ́wọ́ ẹ̀ obìnrin yóò máa bí. Ẹ dákun, a ké Suratul Fatiha. Àmọ́ before then, I would like to invite the chairman of today's occasion to put the chairman kí wọ́n sign. Ẹ dákun kámẹ́rà máa ń da. Ẹ sign síbẹ̀. ẹ ya fọ́tò wọn barakallahu fi Alhaji Tunde ẹ̀yẹ sign bí witness. Ó kù ẹnìkan ẹpẹ́ nìkan sí wa o. Ẹnìkan tí ó tún sign tani ká pè. Haji Kasim Oriola ẹ má bọ̀ ẹ wá witness ẹ má bínú ọkọ àtìyàwó ẹ ké Fatiha yẹn lẹ́nìí mo fẹ́ mẹni tí ó win competition ni o Haji wa Kasim number 2 ọ̀ya ìkorúkọ yín ẹ wá sáyẹ̀nsì bí. ẹ dákun ẹ fún mi léèyàn méjì ilé ọkọ ìyàwó káwọn náà máa bọ̀ àwọn tí ó sáyẹn o ẹnìkan máa bọ̀ o àwọn tí ó sáyẹn láti ilé ọkọ ìyàwó àwọn dà ẹ fún wa léèyàn méjì ẹ pè èèyàn méjì wá tí ó wá sáìn àfàwọn àgbà láti tani ká pè Kasim àti tani Alhaji Idris Kasim àti Alhaji Idris ẹ máa bọ̀ tani òní Alhaji Idris Alhaji Kasim wọ́n ní ẹ wá sáìn ẹ sáìn. Ẹnì kejì dà tálẹ̀ pé Alhaji Idris dà ẹ pè wá kó dá wa lóhùn ẹ kọ orúkọ ṣáájú kẹ wá sáyìn síwájú orúkọ ni ó ṣáájú báyìí barakallahu fi ẹnì kejì dà sáwọn náà ti ń bọ̀ ok
bàbá wa àgbà láti ìlú Ìlọrin ọ̀fàfà alimi kí ẹ káàbọ̀ ìmáàmù Màlẹ́ mo kì í ẹ̀ ní màá padà sí igbó alhaji wa ẹ ti sign ọ̀ya bismillah number 2 ẹ kọ orúkọ yín ẹ sign síbi. barakallah ọ̀ya ẹ tẹ́wọ́ ẹ méjèèjì ẹ tẹ́wọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi observe ẹni ó bá win nínú àwọn méjèèjì afẹ́wọ́ ẹni tí ó win ni máa wo ẹ kọjú síra yín ok aha ń bọ̀ bisimilahi rahmani rahim fatiha alubarika fatiha lọrin là ń ké yo alihamudu lilayi bá gbé fáànù dání rọ̀bìlì alamina gba fáànù yẹn lọ́wọ́ ẹ̀ aramani arọ́ìmì maliki yaomidini iyaka na'budu wa iyaka nasta'inu ihdina siratal mustaqima siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. ẹ máa wo àwọn méjèèjì tó bá wí ni o ọ̀la fatiha alubarika ẹ̀rù sì ń bà mí yusuf má disappoint àwọn ọkùnrin o. Rabbil alamin aramani arrahimi maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'inu ihdina siratal mustaqima siratal الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. pẹ̀lú sùúrù lọ́ra sọ́wọ́ lẹ̀ mú bẹ́sà máa bí obìnrin jọ fún mi ẹ tẹ́wọ́ tawassaltu bil muhtari akram mursali ẹ kọjú sí mi bí. ẹ máa tọrọ fọ́kọ àtìyàwó. fa inna bihil aghyara la shaka tanjali. ọlá nẹ́bì ni wọ́n fi ń tọrọ fún wọn yìí ọlọ́run jáde àyè ó gbà o. rasulillahi taqdi awahijin. ọlọ́run mọ́jà àrùn yóò dàrú o ọlọ́run bá bí àbùkátà yìí o. àfọlá àwọn ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ fún yín o. wa bi sayyidi siddiq faruq ba'dahum. ọlọ́run má padà lẹ́yìn láéláé. kasaka bi usmani aliyi tawassuli. wa bil ali wal ashabi summa ahimmatu. kirami wa atbahi nabiyyi mufaddali. يا واحد في ملكه أنت الأحد آمين ولقد علمت بأنك فرد الصمد آمين لا أنت بمولود ولست بوالد آمين كلا ولا لك في الورى آمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. kọ́kọ́ wá sáyìn ẹ wá sáyìn ẹ wá sáyìn. ọkọ ìyàwó wá sáyìn. orúkọ signator. ìyàwó ẹ wá tọ́ ọ bọ̀wé. Mawlana Sheikh Adam Abdullah Al-Alori ọlọ́mọba wa kẹ́ wọn. Mawlana Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́mọba wa kẹ́ wọn. مولانا شيخ آمد أماه الله بابا أنفاق بألون باكا بسم الله كل هو الله بسم الله الرحمن الرحيم كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أها أكي aláàjì wa Síkírù àwọn náà wá sáyìn. aláàjì Síkírù ẹ wá sáyìn bàbá ọkọ ìyàwó. Oya sign. Mama wa yọ Aja Balikis ẹ̀yin náà má bọ̀ ẹ wá tọwọ́ bọ̀ wé ìyọkọ ìyàwó. Alibarika tó pọ̀ ọlọ́mọba àfi sígbéyàwó ẹ̀ ní o. Alhaji Tijani Alhaji baba ìyàwó àti ìyá ìyàwó ya. Alhaja wa Silifat ẹ máa bọ̀ wá sáyìn. ẹ ṣé o. Oya chan.
إبانسا اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Presentation of certificate. Precious. Presentation of certificate. Let me call someone Alhaji wa Kasim àti Alhaji Abiyekin ẹ wá bá present certificate fún ọkọ àtìyàwó Alhaji Kasim onímọ́tò àwọn dà Alhaji Yekin ẹ máa bọ̀ wá ẹ wá bá present certificate fún àwọn méjèèjì Bismillah Alhaji Yekin ẹ fún wọn certificate Ọlọ́run fún àlùbáríkà sí o. Princess. You promised me you'll be there for me. You promised me you'll be there for me. No matter what I do, no matter what I say. You promised me you'll be there for me. Mo dúpẹ́ Ọlọ́run mi bàbá ò ṣe mo mà dúpẹ́ Ọlọ́run mi bàbá ò ṣe ọmọ bá dúpẹ́ òré àná àgbà ó ńláńlá torọ́ Ọlọ́run ò fohùn méjì kọjá ọpẹ́. Aláàjì Túndé mo rawọ́ ìkẹ́ Ọlọ́run mo rí nínú ayé ẹ. Mo máa rọwọ́ àná Ọlọ́run. Mo rí nínú ilé rẹ. Jíjẹ mímu mi rọrùn. La ṣe ń dúpẹ́ f'Olúwa. Ká lọ kábọ̀ láìkọsẹ̀. La ṣe ń dúpẹ́ f'Olúwa. Ẹni mo re Ọlọ́run o, Aláàjì ó mo re Ọlọ́run o. Tú kẹ̀kẹ́ yìí jó sílẹ̀ ó yá o. Mo rí Ọlọ́run. Aláàjì Túndé mo re Ọlọ́run. Tú kẹ̀kẹ́ jó sílẹ̀ ó yá. Tú kẹ̀kẹ́ jó sílẹ̀ ó yá. Aláàjì Túndé mo kí ẹ kí ẹ bàbá mi àdúrà ẹ ti gbà o. Aláàjì Kọ́sìm Alísìn gbogbo ara mo kí ẹ bàbá mi òní ṣubú dànù o. Aláàjì Balẹ̀ láti Mọ́tà mo kí ẹ kí ẹ bàbá mi. Alájà Balikis Aláàjì Síkírù gbogbo ara mo kí ẹ bàbá mi dáadáa àdúrà yìí ti gbà o. Dr. Omíyalé ọmọ Mọ́tà ayáyò mo kí ẹ sílé bàbá mi ni and the wife mo kí ẹ bàbá mi òní dọ̀là rẹ̀ yìí o. Ẹnjìnìà Ṣómídé ìgbà yàdùn lọ́lá ọlọ́run ọba bàbá mi òní ṣubú dànù o. Ìrédé ìrédé o ìrédé ìrédé o Yéésùfù ló lulẹ̀. Ìré wọlé dé Yéésùfù ló lulẹ̀ o. Mọ̀súrà ọba tó lọ kún lọ sáà kò ní jẹ́ òtẹ́ ọlọ́run wá ti ẹ̀ lẹ́yìn. Ìré wọlé dé Mọ̀súrà tù ló lulẹ̀ o. Ó yá jẹ́ mi ní ẹ kí n gbọ́. Ẹ kí n gbọ́. Aláàjì Túndé Ẹnjìnìà Ṣómídé Aláàjì Kọ́sìm jẹ́ mi ní ẹ kí n gbọ́. Ó yá ìwé ayò
ewé tún méje ìtún ló nìkan tún yín ṣe ìfà ló nìkan fàyín mọ́ra àìbí inú kò gbọ́n àtàrí ogún méjì ọ̀kà bàbá ogún mẹ́ta ọ̀kà wàṣẹ́ orí ló ń túmọ̀ ẹnu ìgbọ̀nsẹ̀ ní túmọ̀ ọ̀nà ìmọ̀ tún ìmọ̀ jọ Aláàjì Túndé ìmọ̀ kò ní í dalẹ̀ wọ́n bá lọ gbẹ́lẹ́mọ́ wọ́n á fi joyè ẹlẹ́mọ́ wọ́n bá lọ gbé fèrè wọ́n á fi joyè ara rẹ̀ wọ́n wọ́ wọn bá tẹ̀ gbin o wọ́n á fi joyè ẹrù òkú Aláàjì Túndé àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olùkó jẹ́ wọ́n ń pa Akíntọ́lá ọmọ Ògún ó yá wọ́n ń pa Jíyọ̀dá ọmọ Àtàràbọ̀gà ó yá wọ́n wá ń pa Kìsà wọ́n pa Kìsà dáadáa jẹ́ ọmọ Ẹ̀gbá máa ní Ìbàdàn nílé fàdà ẹ̀ ó yá tó o bá ṣe pé tẹ̀yìn náà bá ń darí jọ wí Aláàjì Túndé bàbá dáadáa tó bá ṣe pé tìyẹ́ náà bá ń darí jọ wí àgbèrò ní tó ń gbọ́wọ́ ọwọ́ ti ṣe gidi wá gbé àgbètì ló máa ń gbé kọ́lọ́n dákun má padà lẹ́yìn yẹn. kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. ìbálòdé tòní o mo rí bá lọ́wọ́ Olódùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ni ọba tó ní kí bẹ̀bẹ̀ kó mọ̀ ń bẹ ọba tí ó mọ̀ bẹ nígbà táyọ̀ ní símọ̀rọ̀ gẹ̀dẹ̀ jígan bàbá àwọn ẹ̀rù ọba tó ní kí Yusuf àti Mọ̀súrà o ọba tó ní kó ṣeé ṣe fẹ́yìn kó mọ̀ ń bẹ láyé kẹ́ mọ̀ ń bẹ láyé ó yá ṣe gbogbo ẹbí ọkọ mẹ nílé ní Abẹ́ròdé Ìbàdàn nílé o ṣé gbogbo ọmọ Ìbàdàn bẹ nílé ní Abẹ́ròdé Ìbàdàn nílé bàbá tí ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ gangan ni Ìbàdàn lú Ògúnmọ́lá olódògbò kèríkèríkèrí lójú ogun ni Ìbàdàn lú Ògúnmọ́lá ìlú Ògúnmọ́lá olódògbò kèríkèrí lójú ogun ni ìlú Àjàyí Ògbórí ẹ̀fọn ṣe filafila ooo Ìbàdàn májà lé kó gbogbo ara lé lẹ́rú Ìbàdàn májà lé kó gbogbo ara dùgbò lógun lọ Ìbàdàn lọ máa jòrò oṣù ọmọ òpó kọ̀rọ̀ bítí ọmọ òpó rose ọmọ ògbà jàjà. ṣé kò sáwọn ọmọ Ìbàdàn lé ni. bí mo báǹkì Ìbàdàn lọ́wọ́ gbogbo ọmọ Ìbàdàn ẹ̀ wọ́n sanwó orí ìdílé bàbá tó bí yín lọ́mọ gangan ọ̀yà tó yọ gbé sọ̀bọ̀ yọ ké mo rẹ̀yìn yásùké sí i. Ìbàdàn o. ọmọ ológojò ńlá o ọmọ agbósẹ́sẹ̀ mọ̀sá ọmọ ògbóláyà máa yá ọmọ arólú owó. Ìbàdàn. gbogbo ọmọ Ìbàdàn kí ni so ẹ̀yìn sóòsù ọ̀nì kí lẹ jẹ lánàá. ẹran síkìnì. kí lẹ jókòó ṣebí kú sí ti àní Ìbàdàn lọ máa jòrò oṣù ẹ̀yin lọ máa jẹ gbìnjẹ karahun ọmọ jẹ gbìnjẹ karahun ọmọ fi karahun fọyín mú. Ìbàdàn ìrorò ojú ogun Ìbàdàn ìrorò ojú ogun ìjàgbóró ìlú sì pọ̀ ńlẹ̀ o Ìbàdàn ó yá o. Bá délé àrólú o bá délé àrólú bá délé àrólú o bá délé àrólú òjò ló rọ̀ tí ó dá o bá délé àrólú. gbogbo ọmọ Ìbàdàn ẹ sá mo sanwó orí kìdílé bàbá tó bí yín lọ́mọ gangan ni. bá délé àrólú o bá délé àrólú bá délé àrólú o bá délé àrólú òjò ló rọ̀ tí ó dá o bá délé àrólú ọmọ àrólú ńlá o mo wọ̀ tún mo wò sí wọn ò rí bí wọn ò kẹgbẹ̀rún eégún sí ilé bàbá tó bí yín lọ́mọ gangan ni. Ìbàdàn lọ máa jẹ gbìnjẹ karahun máa fi karahun fọyín mu.
Ìbàdàn májà lè kó gbogbo ara lé lẹ́rú o. Ìbàdàn májà lè kó gbogbo ara àdúgbò lógun lọ. Ìbàdàn lọ máa jòrò. Ẹ jẹ́ ìsúrèrè ìlú Ẹ̀gbá ní kọ́kọ́. Ṣé gbogbo ọmọ Ẹ̀gbá ń bẹ nílé ní Abẹ́ròde? Ẹ̀gbá mọ̀ nísà, ẹ̀yin lọmọ Ẹ̀gbá mọ̀ nísà. Ẹ̀gbá mọ̀ nísà, ọmọ erin jogún ọlá, ọmọ erin jogún owó. Ẹ̀yin lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé o. Gbogbo ẹbí ìyàwó. Ọmọ Ẹ̀gbá mọ̀ nísà, ẹ̀yin lọmọ Ẹ̀gbá mọ̀ nísà. Ọmọ erin jogún owó, ẹ̀yin lọmọ erin jogún ọlá. Ẹ̀yin lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé wọ́n bí ọláké wọ́n bí ọláké wọ́n bí ọláké olú. àwọn Ẹ̀gbá dà ṣé wọ́n wà nínú ilé. Ọba márùn níbẹ̀ lòdì Ẹ̀gbá Aláké gbogbo wọn ni wọ́n dádé sóyè mi lẹ́kẹ́. Olúbàrà ọba ní, Àgùnà ọba ní, Olùbú ọba ní, Olówó dúró ọba níṣe. Ọba Aláké ńkọ́ màmá mi Kẹ́mi Àjàyí o. Ọba Aláké ńkọ́ sẹ́ńbẹ́ lálàáfíà ara. Màmá mi ọmọ gbèyí o. Ẹ̀gbá nílé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Màmá mi ọmọ olówó dúró. Owó dúró lọ máa sọ̀rọ̀ gbìmọ̀. Òun lẹ́rìn tẹ́ ń dá wọ́n dárúgbá wọ́n dárúgbá wọ́n dárúgbó. Èmi ò mọ ọmọ rẹ̀ èèyàn o. Èmi ò rẹ̀ èèyàn tó burẹ̀ wá nílé òwú. Ewúrẹ́ wọn burẹ̀ wá ẹbọ ni wọ́n fi ṣe. Àgùntàn tó burẹ̀ wá ẹbọ ni wọ́n fi ṣe. Bó ṣe odidi ènìyàn ló burẹ̀ wá orò ni ó gbé lọ nílé bàbá tó bí lọ́mọ gangan. Ṣebí bí wọ́n ti ń ṣe lóde Ẹ̀gbá Aláké ni wọ́n ń ṣe nílùú Ìmẹ́kà. Wọ́n á máa gàràfá nílùú Mẹ́kà. Ọmọ Ẹ̀gbá àsìmọ́ Olúmọ̀ ńlé bàbá tó bí ọlọ́mọ gangan ni. Aláàjì Túndé o. Wọ́n á máa momi sẹ̀mísẹ̀mí nílùú Mẹ́kà. Ọmọ Ẹ̀gbá àsìmọ́ momi odò Ògùn. Ẹ̀gbá Aké. Ibẹ̀ lọ́làjú ti ṣẹ́ wá. Gbogbo ọmọ Ẹ̀gbá o. Ẹ̀gbá Aké. Ibẹ̀ lọ́làjú ti ṣẹ́ wá. Ọmọ Ẹ̀gbá ló máa yé jẹ. Ọmọ Ẹ̀gbá ló máa yé jẹ. Lórí òkè o ni wọ́n bí ọ sí o. Lórí òkè o ni wọ́n bí ọ sí. Bàbá tiẹ̀ pẹ̀lú wọn ló nílẹ̀. Bàbá tiwa pẹ̀lú wọn ló nílẹ̀ o. Lórí òkè o. Lórí òkè o ni wọ́n bí ọ sí. Ṣé gbogbo ọmọ Ìlọrin bẹ nílé ní Abẹ́ròde? Àfọ̀njá o. Ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ́nà. Ìlú Ìlọrin ni. Gbogbo ọmọ Ìlọrin ẹ sámọ kóhun ẹnu èmi. Ìlọrin Àfọ̀njá ọmọ akéwú gbẹrú ọmọ akéwú gbọrẹ. Ará Ìlọrin wọn èsè bọ wọn èso ògùn. Ṣebí kéwú ni wọ́n ń ké o. Ṣé kò sí Ìlọrin ilé ni ni? Ìlú tó gbà yìí tó gbẹ̀yẹ ìlú Ìlọrin ni. Ẹ̀yin lọ́ọ́ máa jí fi kálámù dá wọn lẹ́kùn à ń ṣe kọ́ńdú. Bí mo bá ń ka Àfọ̀njá lọ́wọ́. Bí mo bá ń ka Àfọ̀njá lọ́wọ́ gbogbo ọmọ ìgbòho ẹ̀ mọ̀ sanwó orí ìdílé bàbá tó bí yín lọ́mọ gangan ni. Ìlọrin tún bọ̀ wọ́n tún bọ̀. Àmọ̀yọ̀ ló ṣe. 100% Ìlọrin Àfọ̀njá Ìlọrin Àfọ̀njá ò máa kéwú gbèrò máa kéwú gbọ̀rẹ́. Ìlọrin Àfọ̀njá ò ẹ̀wà mọ̀ gbọ́. Adìyẹ yogun o. Bàbá yín ládìyẹ ò pọmọre. Bàbá yín gbàdìyẹ ta ló bára wo. Àwòyìn 12. Bàbá yín tún láwọ̀ pọmọre. Bàbá yín bá rọ̀ ọ̀bọ ńlọ́ṣọ́. Bàbá yín tún gbọ̀bọ̀ ta ó lọ́bọ̀ pọmọre. Bàbá yín bá rajá ajá ń jẹ mí. Bàbá yín tún lájò pọmọre. Bàbá yín bá rọ̀ ọ̀yún. Wọ́n ní kọ́ni ogun yan lẹ́bẹ̀ o. Ọ̀yún lòun ọmọ yangun. Wọ́n ní kọ́ni kòròkà kan mí ní jọjọ. Ọ̀yún lòun ọmọ kàárò. Ọ̀rọ̀ ní bàbá yín sọ fún ọ̀run lọ́jọ́ ọjọ́ sí i. Lọ́yún bá ṣubú lulẹ̀ ló bá dodo. Èrò tí ń ra Àfọ̀njá bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù mu. Èrò tí ń ra Àfọ̀njá bẹ́ẹ̀ dọ̀yún ẹ̀bù bọ́jú. Wọ́n kì í rí ọlọ́gbẹ̀rọ. Wọ́n kì í Ìlọrin Àfọ̀njá.
Àfọ̀njá o Ìlọrin Àfọ̀njá ìlú oníkùránì wọn gidi ọlọ́gbọ́n wọ̀fà èmi mọ bí wọ́n ti ń kí baba tó bí yín lọ́mọ tó fi fún ni lówó gbogbo ọmọ Ìlọrin Àfọ̀njá o mo mọ bí wọ́n ti ń kí baba tó bí yín lọ́mọ tó fi fún ni lọ́kọ Ìlọrin Àfọ̀njá ọmọ akéwú gbẹrú ọmọ akéwú gbọrẹ ará Ìlọrin o ará Ìlọrin wọn èé ṣẹbọ wọn èé ṣoògùn ìlú tó tóbi tó yẹn tó jìnnà síná tó súnmọ́ àlùkùránì tó súnmọ́ àlùjọ́nà ìlú Ìlọrin ni Ìlọrin létéńté Ìlọrin létéńté Ìlọrin Àfọ̀njá o Ìlọrin létéńté Ìlọrin létéńté ẹ̀yin dòṣùpá o Ìlọrin létéńté Ìlọrin dòṣùpá o Ìlọrin létéńté. Ẹ wá mọ̀ gbọ́nlé bàbá tó bí yín lọ́mọ gangan. ìlú olókùn tá a ti lọ torí tí ọlọ́run kò sí táyì. Ayídòpó ló bọ́ya Ayídòpó ló bọ́ya nílùú Ìlọrin o. ẹ bá lọ sí Ìmọ̀ta. Ìmọ̀ta àyàyó Ìmọ̀ta àyàyó ọmọ akéwúgbẹ̀rú ọmọ akéwúgbọ̀rẹ́ ni ìlú dókítà ni mò ń perí lọ́wọ́lọ́wọ́ o dókítà mi alẹ́ o ẹ̀yin lọ́mọ Ìmọ̀ta àyàyó ọmọ akéwúgbẹ̀rú ọmọ akéwúgbọ̀rẹ́ Ìmọ̀ta àyàyó ẹ bá lọ sí Ìmọ̀ta. ọmọọmọlẹ̀ àfẹ́ òjà Ìmọ̀ta àyàyó ọmọ kùnkùnkẹ́. And the wife there's no time. ọmọ bẹ́ẹ̀ ṣe dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkúkú sí nílé ilé bàbá tó bí yín lọ́mọ gangan ni. Dr. Miyale ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ bí mo bá ń kí Ìmọ̀ta lọ́wọ́ Dr. Amos Sanwó-Orí kì í dílé bàbá tó bí ọlọ́mọ gangan ni ẹ̀yin lọ́ máa ṣàlẹ̀ jẹjẹ Dr. Owóyalé ọmọ ṣàlẹ̀ jẹjẹ rí ẹni òró bìrìrí bí ogún bí ọgbọ̀n láyà wọn ti ń bẹ̀ nílé o Dr. Owóyalé ọmọ ìlú kú mẹ́dẹ́ o Dr. Owóyalé ẹ̀yin lọ́mọ ìlú kú mẹ́dẹ́ ara tara afatamọ́gi o ó fatamọ́gi kókun máa jà lúlé bàbá tó bí ọlọ́mọ gangan ni ọmọ ṣàlẹ̀ jẹjẹ ẹ̀yin lọ́mọ ṣàlẹ̀ jẹjẹ rí ẹni òró bìrìrí bí ogún bí ọgbọ̀n láyà bàbá wọn tí bẹ́ẹ̀ nílé o. Ẹ bá mi pọ̀ kìkì Ìmọ̀ta àyàyó. ìlú onírọ̀rùn ní gbẹ̀ngẹ́kẹ́ ìlú táwa tẹ̀dó sí ilẹ̀ Ìjẹ̀bú táwa gbé ìṣògo Ọlọ́run ọmọ àyàyó àdé olókùnrin ọmọ àyàyó àdé olóbìnrin òṣì àyàyó ẹ. ẹjọ ìlú wo lókun tá a fẹ́ kí òṣì àyàyó ẹ. ìlú wo lókun tá a tó kókun tá a ti lọ ẹjọ. Ìkòròdú o. Ìkòròdú ẹ̀yin dà. ṣé gbogbo ọmọ Ìkòròdú bẹ nílé ní Abẹ́ròdé ẹ̀yin lọ máa gápá mú ṣeré ọmọ agẹsẹ̀ mú yẹ̀wò ẹ̀yin lọ ọmọ Ìkòròdú ọmọ akékaka kọ́ lọ́rọ̀ ọgbọ́n bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe ń lé bàbá tó bí yín lọ́mọ gangan ni ẹ̀yin lọ máa ṣáwọn ní kórìkẹsẹ̀ ọmọlúwẹ̀ líkọrọ ọmọ Ṣàgámù Ẹdùn ẹ̀yin lọ́mọ Ṣàgámù Ẹdùn ọmọ onímẹ̀rù Ògùdù gbogbo Ìkòròdú tí mo mọ ọ̀gá ni wọ́n wọ̀ ìṣẹ́rú rárá ọmọ ìlú kú mẹ́dẹ́ o ẹ̀yin lọ́mọ ìlú kú mẹ́dẹ́ ara tara afatamọ́gi kógun máa jà lulẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ni ọmọọmọlẹ̀ hàfẹ́ lè jà. ẹjọ ìlú wo ló kù tá a ti kì í. Ìkòròdú ìsìnmọ́wò dọ̀là kò ìbò tó dé ṣé Jẹ̀bú wà ń bí. ẹ̀yin Ìjẹ̀bú ṣe wà ń bí Ìjẹ̀bú kò sí Ìjẹ̀bú ń bí kò sí Ìjẹ̀bú. Ìjẹ̀bú lọ́mọ olùṣe. ó ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi o ó mọ̀ ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Ìjẹ̀bú tí iṣu ọmọ bá jìnnà kó má má jó mi lẹ́nu o táyà ọmọ bá wọlé kó má má lé mi síta o ó mọ̀ ṣe èmi sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Adára. ohun abáfẹ́sọ́mú adára ohun abáfẹ́sọ́mú. tó o bá sí Ìjẹ̀bú ká lọ sílùú mi o. Ìjẹ̀bú lọ́wọ́ eré ni ìwà o ẹ̀yin lọ máa dúrún mọ́sù Ìjẹ̀bú lọ máa dúrún mọ́sù pẹ́ẹ́dìyẹ jẹ iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú wọ́n jẹ méjì wọ́n ta méjì wọ́n tún fi méjì sọ́dún alágẹmọ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ kìdípọ̀ tẹ̀mọ́lẹ̀
bó bá wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíní bó tún wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíní bó bá wà wù Jẹ̀bú afẹ́ni rẹ̀ sọ́dún alágẹmọ nílé bàbá tó bí yín lọ́mọ gangan ni ẹ̀yin lọ́mọ wòyí ra kẹ́ má bàa ra gbákígbá o ìgbàkígbá ni kẹ̀kẹ́ ń sọ Ìjẹ̀bú o ọmọ wòyí ra kẹ́ má bàa ra ẹrúkẹ́rú àbílàlà lẹ́nu nílé bàbá tó bí yín lọ́mọ gangan. kò sí Jẹ̀bú bí kò sí Jẹ̀bú já lọ sẹ́pẹ́. Ẹ̀pẹ́ nìyàn ọmọ Ògúnmọ́dédé o Ẹ̀pẹ́ olódò ọ̀sà ọmọ apẹjafẹ́jà jẹ wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá yín dẹ́pẹ́ ṣe bí ṣùkúṣùkú ẹja lẹ́gbẹ́ fún wọn jẹ èèyàn tí ò bá yín dẹ́pẹ́ egungun ẹja lẹ́gbẹ́lé wọn lọ́wọ́ nínú ilé àwọn bàbá tẹ ẹ̀yìn gangan ni ẹ̀yin lọ́mọ onídàámọ̀ jẹ́gímọ̀. Èkó ẹ jẹ́ ká lọ sẹ́kọ̀ọ́ akéde. Ẹ̀pẹ́ oníkura ni Ẹ̀pẹ́ oníkura ni àwọn lẹ́kọ̀ọ́ wà ń bí o. Ẹ̀pẹ́ oníkura ni ẹ̀yin náà lọ́mọ olóbì kan wọ́wọ́ tiwọ́ Ẹ̀pẹ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiwọ́ èyí tó fẹ́ tẹ̀ ní àwọ̀ sápò ẹni èyí tó fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú gbẹ̀rán kò búburú àárọ̀ òun jẹ Ẹ̀pẹ́ nìyàn ọmọ Ògúnmọ́dédé o Ẹ̀pẹ́ nìyí ọmọ odò tí ń wẹ̀ mi tí ń wẹ̀ do Ẹ̀pẹ́ nìyàn ọmọ agbẹ́jagbẹ́ja mi màmá mi oníròǹgbè sọnù bí ó ṣe bí ọmọ lọ́la Ìlédùmarè ọba ọmọ ẹlẹ́pẹ́ alárọ̀ Ẹ̀pẹ́ oníkura ni ọmọ apẹjafẹ́jà jẹ ọmọ apẹjafẹ́jà jẹ Ẹ̀pẹ́ náà lọ́mọ olóbì kan ọmọ olóbì kan tí ń rọwọ́ ọmọ olóbì kan tí ń rẹsẹ̀ ẹ jẹ́ ń súrèrè ìlú Oǹdó ní kọ́kọ́ o. ṣé Oǹdó wà ń bí ẹ jẹ́ ká gẹ́ ṣé Oǹdó wà kò sóńdó Iléṣà ńkọ́ Iléṣà Ìjẹ̀ṣà ṣó wà ń bí. Ògbómọ̀ṣọ́ ńkọ́ Èkó ẹ lọ sí Èkó wà ń bí. Èkó akéte ìlú ọgbọ́n o ọmọ arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Èkó lọ́mọ aró jẹjẹjẹjẹ májà. Láńre Èkó ni Láńre àfijúwọjà wọ́n rìn gbẹ̀ndẹ́kẹ̀ Afọlábí Èkó ni ọ̀bùṣọ̀ṣọ̀ ní ìrẹ̀rù àfijúwọlé o Láńre òsàmọ́ gbòbí kútẹ́rí ń torí Láńre sámọ́ gbóhùn ẹnu èmi Àfọlábí sámọ́ gbóhùn ẹnu èmi ọmọ Èkó akéte ìlú ọgbọ́n o ẹ̀yin lọ́mọ àròmísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ afẹ́fẹ́ tó ní pọ́ńbẹ́ létí omi fàájì tó ní pọ́ńbẹ́ létí ọ̀sà wọ́n ní bójú ò bá tẹ̀yìn gbẹ tí ojú ò lè tè kó lé rárá òsàmọ́ gbòbí kùtẹ́rì ń gbèrí ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ni. ẹ jẹ́ ká lọ sí Ọ̀yọ́ Aláàfin. Ọ̀yọ́mọláàfin ẹ̀yin lọ́mọ Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹmọdé lọ́mọ tìbàtìbà Ọ̀yọ́ ló gbàgbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yájẹ bẹ́ẹ̀ sì ni ò gbọ́dọ̀ tú dànù ẹ̀yin lọ́mọ kùtìkù ò lè pa ẹ̀yin lọ́mọ àrùntàrùn ò gbọ́dọ̀ gbédè ẹ̀yin lọ́mọ òfótòfó ò lè ṣe láyé Ọ̀yọ́ ló ní kárìn ká sánpá Ọ̀yọ́ ló ní kárìn ká mọ̀ yan fanda ajíṣebí Ọ̀yọ́ là ń rí Ọ̀yọ́ mọ̀mọ́ ní sẹ́bí bàbá ẹnìkankan. ẹ jẹ́ ká lọ sí Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà lọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́ èyí tó fẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tí ó fẹ́ tẹni àwọ̀ sínú gbẹ̀rán kò búburú aróhùn jẹ Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbí o Ìjẹ̀ṣà onídìí ìṣáná ilé lẹ́rú ọwá tí múná roko Ìjẹ̀ṣà lọ́mọdù apanàdà àwọn ọjà ká obìnrin gbẹ̀dúgbẹ̀dú àwọn ọjà ká obìnrin yẹ̀là òṣèré nìyí olóbì sẹ̀fà òṣèré nìyí olóbì ṣèjẹ Ìjẹ̀ṣà òṣèré nìyí olóbì ṣèǹdínlógún èyí mọ bí wọ́n ti ń kí bàbá tó bí yín lọ́mọdọ́ fi fún ni lówó Ìjẹ̀ṣà òṣèré ọmọ nílẹ̀ òbí èmi mọ bí wọ́n ti ń kí bàbá tó bí yín lọ́mọdọ́ fi fún ni lọ́kọ̀ èmi mọ bí wọ́n ti ń kí bàbá tó bí yín lọ́mọdọ́ fi fún ni ilé iṣẹ́ ńlá tẹnigbọ̀lá nìyí ọmọ ẹni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà o àròyìyọ̀ Ìjẹ̀ṣà àròyìyọ̀ èyí ò gbọdọ̀ fọwọ́ kàn mọ́ dídú. ẹ jọ we are rounding up ìlú wo ló kù tá a ti. DJ Asmat play lọ à ń gbádùn ẹ one more time. ìlú wo ló kù ẹ lọ sí Ìwó ẹ kí Ìwó fún wọn. Ìwó olódò ọba ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbọ́rẹ́
ìwọ tí ò ní lẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ sábẹ́ nìyàn mo lò láti ń sá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sábẹ́ nìyàn mo lò láti ń bá ọgbàjà ìwọ tí o bá so ní ìkọlà yóò sì máa bẹ̀rẹ̀ ìwọ tí o bá so ní ìpìlà yóò sì máa tẹran sábẹ́ nìyàn mo lò láti ń fẹ́ jẹ̀wẹ́ máa fún yín ní nọ́mbà wa. all right thank you DJ. a lè ṣe jù báyìí lọ tó bá fi wálẹ̀ a lè ṣe báyìí dalẹ̀ kò dẹ̀ sílùú tá a lè jù tẹ bá ti fẹ́ ṣe patí máa fún yín nọ́mbà wa ẹ pè wá ẹ fẹ́ sọmọ lórúkọ wedding birthday ẹ pè wá our educated we are into birthday surprise MC we are into alága we are into. wọ́n ní ká ìkìwó yẹn torí táìmù má bínú mọ́mì ọ̀pọ̀ síwájú wa. ìṣe fún kọ́ wa lójú. ìwọ lolódo ọba ẹ̀yin lọ́mọ olódo ọba ọmọ àtẹnigbọ̀lá ọmọ àtẹnigbọ̀rẹ́ ìwọ tí ó ní lẹ̀kùn tí ó ní kọ́kọ́rọ́ sábẹ́ nìyàn mo lò láti ń sá kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ sábẹ́ nìyàn mo lò láti ń bọ ọrọ̀ ajá ìwọ tí o bá so ní ìgbìlà ló ṣe wọ́n tẹran ìwọ tí o bá so ní ìgbìlà yóò sì máa bẹ̀rẹ̀ sábẹ́ nìyàn mo lò láti ń fẹ́. Thank you very much. I appreciate mommy and daddy on seat. I really appreciate you. Tẹ́ ẹ bá yẹ wá sí kò sí nǹkan tá a fẹ́ ṣe. God bless you mommy, God bless you daddy. Thank you. Bẹ́ẹ̀ni bá ń lálẹ́ ẹ̀ẹ́dà ohun burúkú ẹ̀ máa yọ òru wọn ṣe. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó rí kọjá. Ẹni ọlọ́run fẹ́ lọ́ọ́ èèyàn fẹ́. Ẹ máa yọ ọdún sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ ọdún sí mi o. Ẹ máa yọ ọdún sí mi. Ẹni bá yọ ọdún sí mi, ó ṣíwájú. Ìyanu Ọlọ́run ọba, 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 òun lẹ́ ó máa rí. Ẹ máa yọnu sí wa. Àgbàtọ̀mọdé yọnu sí wa. Lẹ́fúnkì, lẹ́pìrìtì, ẹ máa yọnu sí wa. Àgbàtọ̀mọdé yọnu sí wa. Ọkùnrin yọnu sí wa. Obìnrin yọnu sí wa o. Ẹni bá yọnu sí wa. Ó ṣíwájú. Ìyanu Ọlọ́run ọba. 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 Òun lẹ́rù máa rí.